Ẹ̀lẹ́ òye yẹn wá nílé lóko lájò àtìlẹ́yìn òdì níbi gbogbo tí ẹ ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa ìkànnì ojúlówó Yorùbá. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun ní orúkọ mi, kò tí ì yí padà. Ní òní a ó máa sọ̀rọ̀ nípa tewétegbò. Olùwòsàn ni mo wà pẹ̀lú ní òní. Wọ́n pe àkíyèsí mi sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ń lọ lórí ayélujára àti ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ti gbàgbọ́ nípa tewétegbò àti bí a ti máa ń ṣe àṣìlò àti àwọn àṣìrò tí a ní nípa wọn. Lónìí wọ́n wá mọ yànnàná, wọ́n mọ ṣàlàyé bí àwọn tewétegbò yìí bó ṣe ń ṣiṣẹ́ àti bí ó ṣe lè tán àwọn ààrùn kọ̀ọ̀kan ní àwùjọ wa. Ẹ máa bá wa ká lọ. Ẹ ǹlẹ́ o olùwòsàn. Ǹjẹ́ àwọn aráalé ni mọ̀ yín? Orúkọ mi ni Tobi Alonge. Olùwòsàn Jésù Tobi Alonge. Ǹjẹ́ a lè mọ̀ nípa yín síwájú sí irú olùwòsàn wo ní irú ilé ẹ̀kọ́ wo ni ẹ lọ títí di àsìkò yìí? Ṣé mo jẹ́ ẹni tí ó ń fi ewé àti egbò ṣe ìwòsàn. Mo lọ sí ilé ẹ̀kọ́ gíga ti fásitì ní Akwa Ibom. Mo dẹ̀ tún ṣe àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan nípa alternative medicine, that is natural medicine, nípa àbí mo ti máa ṣe put alternative medicine bá jẹ́ máa ràn mí lọ́wọ́ sà. Ẹ ṣe àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín ní àgbọ́yé. Okay, so the alternative medicine, a ní the conventional orthodox medicine, àwọn tí ìwòsàn tí ìlànà òyìnbó àti ìwòsàn tiwa tí a ní like some homeopathy, like home remedies, àwọn kan tí wọ́n lè tètè mú ní ilé láti fi ṣe ìwòsàn ara tí ò ní nílò láti sáré jìnnà ọ̀nà owó púpọ̀. Àwọn kan tí a máa ń pè ní alternative medicine rèé or home remedies. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ìmọ̀ yín tí ẹ fẹ́ pín pẹ̀lú wa kò ní jẹ́ àpínmọ́. Ìmọ̀ yín á dẹ̀ máa dàgbà, á máa lọ sókè sí. Bàbá, kí a má bá òpó lọ sí ilé olóró, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu. Bàbá, èso kan wà tí wọ́n ń pè ní èso pándọ̀rọ̀. Èso pándọ̀rọ̀ yìí oríṣiríṣi òye àti ìgbàgbọ́ òní ni a ní nípa rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé bí a bá mú èso yẹn nìkan gan, bí a bá fi kan orí ọyàn obìnrin, ọyàn yẹn a máa tóbi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan máa ń bẹ̀rù èso yìí. Àwọn ọkùnrin náà wọ́n dẹ̀ máa ń sọ wípé tí èèyàn bá lò ó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin tí kò tó bí èèyàn ṣe fẹ́, ó máa ń jẹ́ kí ó tóbi sí. Kí ni ẹ rí wí sí nǹkan yìí olùwòsàn? Okay, bá jẹ́ àwòrán èso pándọ̀rọ̀ wà níbí àbí tabaláwòrán ẹ̀bí kò bá tún ràn wá lọ́wọ́ sí torí àwọn èèyàn tí wọ́n mọ̀ tí pándọ̀rọ̀ jẹ́. A máa ń pe pándọ̀rọ̀ ní sausage tree or Kaigelia africana Kaigelia ní botanical name. Pándọ̀rọ̀ ń tẹ́sọ̀ yẹn nígbà táwa náà ń dàgbà, irú àwọn kan tí a gbọ́njú bá nìyẹn pé wọ́n ń lo pándọ̀rọ̀ tó bá fi sáyà obìnrin ọyàn máa tóbi. Pándọ̀rọ̀ ní àwọn properties kan tí ó lè enhance breast firmness. Ẹ má bá mi máa gba òyìnbó mi díẹ̀díẹ̀, ẹ ṣé púpọ̀. Kò sí ọ̀nà. Ó ní àwọn properties kan tó máa enhance breast firmness àti little bit of breast enlargement, but kò ń ṣe pé ká fi sí orí ọyàn ló máa fún wa ní effect yẹn. Àwọn pándọ̀rọ̀ ní basically a máa ń lo pándọ̀rọ̀ fún. I want to talk about the breast now, nípa ọyàn obìnrin. Ó láwọn kòkòrò ọyàn kan tó máa ń ṣe obìnrin. Ó lo kòkòrò ọyàn bọ̀ kò ń ṣe kòkòrò lọ títí bẹ́ẹ̀ yẹn náà. But àwọn àìsàn ọyàn kan, for instance, breast disease, cystic breast disease or fibrocystic breast disease. Kí n pè ní ìju ọyàn. Ìju ọyàn. Ìju ọyàn jẹ́ lò torí we have fibrous or like
fibrocystic breast disease. Fibrocystic breast disease. So obìnrin máa ń ní kókó lọ́yàn. So àwọn kókó ilé tó wá tún so sí, they are called breast lump ní èdè òyìnbó. So wọ́n máa ń lo Pandoro láti fi tọ́jú irú nǹkan báyìí tí ó bá ṣì wà ní kékeré. Ẹ jẹ́ ká gbọ́ mi yé dáadáa, torí àwọn breast lump mi wà tó máa ń tóbi dáadáa. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a máa ń wí kó lọ sí ilé ìwòsàn kí wọ́n fi iṣẹ́ abẹ yọ. Àwọn kankan wà tó jẹ́ wípé kò ní ìdí kéèyàn exaggerate. So tí breast lump yẹn bá ṣì wà níbi level kan, wọ́n lè wí kí wọ́n gba oje tó wà nínú Pandoro, wọ́n lè pò mọ́ ọṣẹ. Ọṣẹ máa ń save, they are safe for the skin. So wọ́n á fi máa pa, wọ́n máa fi ń ṣe kòkòrò náà, wọ́n ṣe kòkòrò yẹn, wọ́n á fi máa pa. Tó bá ṣe fi ń pa, kíní ẹ̀ máa yọ tí tó máa fi lọ. Wọ́n lè sè bí àgbo, then wọ́n á máa mú. But tó bá sè yẹn, tó bá ṣe mú ọ̀ tó bá fi ń pa, ọyàn yẹn, oje yẹn, ọyàn yẹn máa tóbi sí díẹ̀díẹ̀. A máa tóbi sí, ó dẹ̀ safe, kò sí any negative side effect, but ó máa ṣe iṣẹ́ tó yẹ kí ó ṣe níbẹ̀. As a matter of fact, yàtọ̀ sí àwọn èròjà míì tó máa ń lò fún àìsàn tí mo fẹ́ dárúkọ yìí, ó ní kíní kan tá máa ń pè ní hyperprolactemia, tí ẹ pé ọyàn obìnrin á máa ṣe omi nígbà tí kò bá tí ò sì máa fọmọ lọ́mú. Tí ò fọmọ lọ́mú, yes, tí ò dẹ̀ lóyún. So a ní kíní kan tá máa ń pè ní hyperprolactin. Hyperprolactin yẹn jẹ́ kí ọyàn obìnrin máa ṣe omi láì sọ pé bá jẹ́ ó ń tọ́ ọmọ lọ́wọ́ ó bá jẹ́ olóyún. So ìgbà kíní Pandoro yẹn a máa ń lò tó bá ti sè é lágbo, wá lò fún obìnrin yẹn máa mú, ó máa stop kíní yẹn. So on the long run náà tó bá ń fi treat ẹ̀ náà, ó lè tún máa fa a little breast firmness or little breast enlargement. Kò wá ń ṣe enlargement bàbàrà pé kíyàn ní kékeré kó wá di nǹkan bàbàrà bẹ́ẹ̀ yẹn, no. So ó dàbẹ̀ sọ̀rọ̀ nípa fífi ṣe pé kí nǹkan ọmọkùnrin tóbi. Bẹ́ẹ̀ni. Nǹkan nípa ìbéèrè yẹn, lórí ọ̀rọ̀ yẹn máa fẹ́ very careful nípa deposition mi, torí bí Ọlọ́run ṣe dá gbogbo wa dáadáa ni, dáadáa Ọlọ́run dá gbogbo wa dáadáa. Position tí wọ́n bá wá bá nǹkan ọmọkùnrin ẹ̀ náà kó máa dúpẹ́ ni. Tó bá ti lè jẹ́ wípé ó ń le, tó bá ti ń le, because irú question báyìí ó lè affect èèyàn psychologically. Ẹlòmíì ti ní low self esteem láti ara yìí pé nǹkan ọmọkùnrin ẹ̀ kéré, ṣùgbọ́n pé ká fi Pandoro kọ̀ọ̀kan ọmọkùnrin kò lè jẹ́ ó tóbi o. Kò lè jẹ́ ó tóbi, ká fi Pandoro kọ̀ọ̀kan ọmọkùnrin kò lè jẹ́ ó tóbi. So ṣùgbọ́n téèyàn bá sè lágbo tó bá mú díẹ̀díẹ̀, Pandoro ní èròjà kan tá máa ń pè ní testosterone. So testosterone yẹn á máa ran ọkùnrin lọ́wọ́, ó lè ràn lọ́wọ́ láti kí díẹ̀, ṣùgbọ́n àtọ̀ ó máa ń ṣiṣẹ́ fún àtọ̀, ó dẹ̀ máa ń ràn lọ́wọ́ náà pé kó tún ṣe dáadáa tó bá fẹ́ bá obìnrin sùn. Ajẹ́bọ̀ ìrìn ṣe jẹ́ nípa ìbéèrè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Àwọn tó bá wá fẹ́ lò bóyá fún láti fi lè ran nǹkan ọmọkùnrin wọn lọ́wọ́, báwo ni wọ́n ṣe lè pẹ̀lú ẹ̀? Ṣé wọ́n á gé wẹ́wẹ́ ni, ṣé wọ́n máa lò lómi ni, àbí báwo, àbí ṣé wọ́n á ṣe jẹ? Kọ́kọ́ ṣe Pandoro yẹn lólómi, kó máa mu ṣọ́ọ̀tì kan lẹ́ẹ̀kan lójúmọ́. Tá bá wá rẹ́ni tó jẹ́ pé bóyá kò fẹ́ ṣe gẹ́gẹ́ bí àgbo, tó kò jẹ́ pé bóyá ó fẹ́ kì, bóyá kó kì sínú ike kan. Ṣe rí nǹkan kan tó wà nípa kíkì ní preservation, ìtọ́jú àgbo yẹn. Tó bá ní fridge ẹ kó kì sílé, ìyẹn lè pẹ́ yẹn kó máa preserve, kó máa lò ní the same shot kan náà, kó máa lò lọ́bẹ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ká tó kúrò níbẹ̀ nípa nǹkan ọmọkùnrin yẹn náà, tá bá ń sọ nípa nǹkan ọmọkùnrin, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó, ó ti fọ́ sí wẹ́wẹ́, ó dẹ̀ jẹ́ kí ìgbéyàwó mi ó jẹ́ kó lóòrìn dáadáa. Bí a bá ń sọ pé nǹkan ọmọkùnrin ó kéré tàbí ó tóbi, kí ni ìwọ̀n tí èyí tí
kò kéré tí kò sì tóbi jù tó wà ní gbèdéke àti wípé ó tún ní àìsàn kan tàbí nǹkan kan tó máa ń ṣèyàn lára tó máa ń pè ní àwọn olóyìnbó máa ń pè ní micro penis mi mọ̀ bóyá mo gbà dáadáa báwo ni eléyìí ṣé irú àìsàn bẹ́ẹ̀ ṣé ó ní ìtọ́jú àbí ṣé bẹ́ẹ̀ náà ni ẹnìyẹn ṣe máa bá lọ. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ micropenis tẹ sọ pé kí o kó kéré báyìí kì í ṣe àìsàn ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kì í ṣe àìsàn mo sọ pé ọlọ́run tó dá olúkúlùkù ó dá wa dáadáa ṣùgbọ́n ṣe mọ̀ bẹ́lómi nípa ibi tẹ́lómi ti ń dàgbà oríṣiríṣi àwọn nǹkan kan lè ti ṣẹlẹ̀ àwọn nǹkan tí ẹ kọ́ èròjà ara wọ́n lè máa lò ṣe to understand so but basically mo yẹ sọ̀rọ̀ nípa testosterone àti okó kéré o àti ó ṣe ẹ jẹ́ kó bọ́ọ̀lì pàǹdọ̀rọ̀ yẹn torí ta bá ń dúró lórí pé nǹkan ọmọkùnrin kéré ó máa pa low self esteem ọkùnrin míì tó ní mo ti ṣe kọ́kọ́ sọ síwájú a máa ń rí àwọn míì tó máa ń lo òróró àwọn míì máa ń even the same pàǹdọ̀rọ̀ wá gé lórí wá gé nídìí ó ní tó máa pò mọ́ṣẹ́ wá wí kó fi máa fọ nǹkan ọmọkùnrin wọn yes ẹlòmíì máa ń ta àwọn òróró kan tó bá kọ́ fi máa fà á process pé fi ń fa yẹn náà ẹ̀ ń fa okó síwájú ni but téèyàn bá ní early morning erection ó máa ń help láti jẹ́ pé kó máa ṣe síwájú irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kó lọ rí urologist tó máa ràn wọ́n lọ́wọ́ so that wọ́n ní sáyàbá ilé kó sábà ilé ọ̀kọ́ bá ẹni tó mọ̀ nípa sọ̀rọ̀ tó lè guide wọn ẹ ṣègùn sá. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a dúpẹ́ fún àwọn ìlanilọ́yẹ̀ tí ẹ̀ ń láwà lọ́yẹ̀ mo ní ìgbàgbọ́ wípé àwọn ará ilé náà wọ́n ti ń mú nǹkan kan tàbí nǹkan mìíràn láti ara àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ fún wa. ó ní àìsàn kan tí wọ́n ń pè ní fòníkú-fọ̀ládìde tí àwọn tí wọ́n bá jẹ́ SS ìyẹn sickle cell tán sábà máa ń ní a máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àìmọye fọ́nrán ni èmi gan ti rí lórí ẹ̀ pàápàá kódà gan lánàá òde òní mo bá fọ́nrán kan pàdé bóyá lórí Facebook àbí TikTok tí ẹnìkan sọ wípé ẹnìkan ní SS tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lo àgbo tàbí oògùn tí òun fún ẹnìyẹn wá padà lọ sílé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò ó wá rí wípé ó ti di AA àti SS ó ti di AA báwo ni ilé ṣe jẹ́ ṣé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí báwo ni. ṣe rí èèyàn lè gbàdúrà sọ mi kó gbé fún yàn kọ́lọ́run ṣe ìyanu ọlọ́run dẹ̀ lè fáwọn míì ní mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n nípa látara ìwádìí biology yẹn ò ṣeé change ṣùgbọ́n mi ìfẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ o mi ìdẹ̀ fẹ́ sọ pé àwọn láàbù tó ṣe kíní ẹ̀ tẹ́lẹ̀ ṣe mistake o nípa ìmọ̀ tí èmi mọ̀ irú condition bẹ́ẹ̀ yẹn ṣe manage tó jẹ́ wípé onítàn ààrẹ máa wà òkè àdàǹgájíá ṣùgbọ́n kò ń ṣe wípé genotype onítàn máa change. ó máa yí padà láti SS sí AA. tí bá wí kí n bẹ̀rẹ̀ sí ní lọ sínú kò ní ìmọ̀ tí mo ṣe lè ṣe to understand so ṣùgbọ́n ká má bàa take much time máa share knowledge yìí ó ní pákó kan tó máa ń pè ní orin ata. Bẹ́ẹ̀ ni tó bá ń jẹ́ bá máa fíyàn lẹ́nu máa ní mẹ́ǹtọ́ ó máa fíyàn wọ́n máa ń lò fún kòkòrò ẹnu náà orin ata ọ lè gẹ́ẹ̀tì kọ́ gẹ́ẹ̀tì egbò àtò kọ́ gẹ́ẹ̀tì guinea corn leaf pòpòrò ọ̀ka bàbà kọ́ gẹ́ẹ̀tì pòpòrò ọ̀ka bàbà kọ́ gẹ́ẹ̀tì osùn bùkẹ́ in fact ọ lè fi àwọn other things mọ bí epo amújẹ and the likes but àwọn tí mo ti kálẹ̀ egbò orúwọ àwọn tí mo ti kálẹ̀ wà òkè kọ́ dẹ̀ fi abèrè díẹ̀ sí kọ́ wá sí i lágbo dosage yẹn ọ lè lo bí short kan lẹ́ẹ̀kan lójúmọ́ láàárọ̀ àtàlẹ́ but tó bá lọ sí powder ẹlòmí lè láǹfààní láti lọ sí powder kọ́ lo ṣíbí ìmùkọ kékeré ṣíbí ọmọ kékeré baby spoon láàárọ̀
àti lálẹ́. Ó máa help wọn, ó máa tún help ẹ̀jẹ̀ wọn tó dá ẹ̀jẹ̀ wọn ní máa reduce pé wọ́n ń ṣe ìbàlẹ̀ ní ṣara ríro lọ́la ṣe pé orí ń fọ́ mi lọ́túnla gbogbo ẹ̀ ó máa wálẹ̀. Kódà tó bá ń ṣẹlẹ̀ tí crisis yẹn bá ń wá every week tẹ́lẹ̀ ó lè máa di bí once a month tó bá dẹ̀ ń lò lọ díẹ̀díẹ̀ a máa ràn wọ́n lọ́wọ́ kò dẹ̀ ní ṣe ìpalára fún ara. tọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ààrùn kan wà tí wọ́n ń pè ní ààrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Ó jẹ́ ààrùn tó jẹ́ wípé tí èèyàn bá gbọ́ báyìí wíwà jẹ́ pé wọ́n sọ pé èèyàn ní ààrùn kògbóògùn tí wọ́n ń pè ní HIV ni àyà àkọ́kọ́ ṣe kì torí gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ wọ́n ní ààrùn yẹn ó ṣeéṣe kó wà ní inú àgọ́ ara fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí èèyàn ò ní mọ̀ ṣùgbọ́n ìgbà tó bá máa padà fi ara hàn báyìí á ti jẹ́ ìgbà tó jẹ́ pé ó ti kọjá ìtọ́jú tó jẹ́ pé ńgbà yẹn báyìí kò ní sí ìtọ́jú fún rárá àti rárá. Ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún ààrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ àbí kágbákámú? Ẹ ṣe oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn máa ń lò fún àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Lẹ́lẹ́kìíní mo máa rọ àwọn ènìyàn pé kó máa ṣe àyẹ̀wò ara ní ẹ̀ẹ̀kan láàrin oṣù 6. Tágbára bá wà kó ṣe àyẹ̀wò ẹ̀ẹ̀kan láàrin oṣù 3. Àwa rírú ẹ̀rí 2 lọ́dún kó máa ṣe àyẹ̀wò ara wọn. Nípa àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ mo máa fẹ́ sọ̀rọ̀ nípa méjì hepatitis C àti hepatitis B. Èyí tó ṣe jù táwọn èèyàn máa ń ṣe pé ṣe ní hepatitis B. Ṣé wá rí hepatitis B wọ́n máa ń kó nípa ìbálòpọ̀. In fact níbi tó lo dé hepatitis C tí mo sọ lẹ́ẹ̀kan yẹn èèyàn gan lè kó nípa látara ìgbẹ́ ẹni tó ti ní rí tàbí kódà èèyàn lè kó sí téèyàn ti lè kó èèyàn gan lè kó látara pé à ń já ewé à ń gbó à ń mú mo serious. So torí ewé téèyàn ń já tí wọ́n ṣàn dáadáa tí ṣe ti understand wọ́n mọ nǹkan tó ti ṣe sórí ẹ̀. Now nípa pé jẹ̀dọ̀jẹ̀dọ̀ let me talk on the word jẹ̀dọ̀jẹ̀dọ̀. Jẹ̀dọ̀jẹ̀dọ̀ yẹn virus yẹn tó bá ti attack liver body wa ní mechanism kan ó ní ètò kan tó jẹ́ pé tí ara bá fẹ́ ṣàìsàn ó máa ń tà láti bá àìsàn yẹn jà títí àìsàn máa fi lọ torí ẹ̀ nígbà yẹn máa rí pé a fẹ́ rẹ̀ wá dé ara wa tún yá padà fún ara ẹ̀ body wa máa try láti bá jà títí tára máa tún fi mókun padà. Kan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìbàjẹ̀dọ̀jẹ̀dọ̀ nìyẹn. Tí kinní ẹ̀ bá ti ṣe ẹ̀dọ̀ yẹn bá ti attack ẹ̀dọ̀ yẹn body máa fẹ́ immune wa máa fẹ́ attack ẹ̀ so pé no jáde kúrò ń bẹ̀ so ibi tó ti ń tàrà ti attack ẹ̀ yẹn ó máa attack àwọn cells tó wà ní liver yẹn a máa attack wọn in that case liver máa bàjẹ́ fúnra rẹ̀ kó tó di wípé ẹ̀dọ̀ bàjẹ́ tán ẹ̀dọ̀ ní agbára láti máa tú ara ẹ̀ ṣe fúnra rẹ̀ bí ká gé ìkànnà wa ṣáà pé ìkànnà wa máa wù àbí ká gé irun wa kí inú wa wù ẹ̀dọ̀ fúnra rẹ̀ lè tú ara rẹ̀ ó lè wù fúnra rẹ̀ yes ibi tó pé tó bá nírú kí ó lè wù kó tó di wípé ó ti òun fúnra rẹ̀ gan ti wá ṣe pé kíní yẹn ó ti try òun gan fúnra rẹ̀ ti gbìyànjú gan láti ti tún àwọn damage yẹn ṣe kò sí agbára mọ́ so bá téèyàn bá ń ṣe àyẹ̀wò tó bá tètè dámọ̀ tó bá tètè rí wọ́n máa ń fáwọn èèyàn ní oògùn lọ́sípítù náà kọ́ máa fún ọmọ ẹ̀jẹ̀ nípa ti alternative medicine náà àwọn nǹkan wà téèyàn lè lò tó máa ran ènìyàn lọ́wọ́ a lè lo meanwhile kí n tó lọ sínú yẹn àwọn téèyàn ò bá tún tètè bójú tó àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yẹn ó lè di jẹjẹrẹ ẹ̀dọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ ni ìyẹn burú sí so ẹni tó bá ti ní ara àwọn symptoms tó bá ti wọnú ara gan tó bá ti pọ̀ lára táwọn èèyàn máa rí ni pé ojú máa pọ́n gan ó máa yẹ́lò a máa ṣe ibà tó bá rìn díẹ̀ ó máa rẹ̀
ẹ̀dọ̀ yẹn ti ń ní issue nìyẹn, ìyẹn pé ó ti wọra dáadáa. Tí ò bá ti wọra, èèyàn lè kàn lè máa níbà lásán lọ́pọ̀ lè máa níbà lásán. Torí ẹ̀ ìtọ́jú àyẹ̀wò ó ṣe kókó. Àwọn ewé tíyàn lè lò láti fi tákù ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀, èèyàn lè lo ewé ẹyin olóbe. Ẹyin olóbe. Èèyàn lè lo ewé Bondox nut, ewé ayọ̀ ọlọ́pọ́n ta máa ń ta yẹn. Bẹ́ẹ̀ni. Ewé ẹ máa ń pè ní ewé ṣẹ́yò àbí ewé ṣáyò. Ewé ayò ó máa ń lẹ́gùn díẹ̀díẹ̀ lára báyìí. Èèyàn lè lo ewé ayò fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Èèyàn tún lè lo ẹgbà tó fi máa ń nà wá nígbà tá a wà ní àtòrì ẹ ṣe. Èèyàn lè lo ewé àtòrì láti fi bá ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀, láti fi tọ́jú ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Èèyàn lè lo atalẹ̀ pupa, turmeric láti fi tọ́jú ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn lè lo ewé làpá pupa láti fi tọ́jú ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. A dẹ̀ lè mú bí ewé bíi mẹ́ta kan papọ̀ láti fi tọ́jú ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ bíi ẹyin olóbe. Kódà èèyàn lè lo gbẹ́gi paragis láti fi tọ́jú ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. So a lè mú ẹyin olóbe kó mú atalẹ̀ pupa, then kónítọ̀hún tún mú bíi orógbó. Ó lè kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kó lọ̀ kó máa lò fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ní teaspoon, ṣíbí oníke yẹn. Bẹ́ẹ̀ni. Oníke yẹn ìdajì ṣíbí oníke tó máa ń fọ̀ mọ́ ìkéré pàtí yẹn, kó fi mu ògì lẹ́ẹ̀kan lójúmọ́ everyday, kó máa lò bẹ́ẹ̀ fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run wá rí yàtọ̀. Tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká ti àtibẹ̀yẹn ká wọnú àìsàn jẹjẹrẹ, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní cancer. Àìsàn yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni ó tiẹ̀ ní fọ́nrán kan tí mo wò láìpẹ́ yìí. Ẹnìkan wọ́n ní pé àwọn ní àìsàn jẹjẹrẹ yìí, wípé ìgbà táwọn wá àrídájú pé àwọn ní, àwọn wá lo ewé àti egbò. Ìgbà táwọn dẹ̀ lò tán, àwọn padà lọ sí ilé ìwòsàn, wọ́n dẹ̀ yẹ̀ wọ́n wò, wọ́n dẹ̀ rí wípé gbogbo nǹkan tó ń jẹ́ ààrùn jẹjẹrẹ ó ti kúrò ní àgọ́ ara wọn. Báwo ni eléyìí ṣe jẹ́? Ọpẹ́ ní fọ́lọ́run. Ṣe rí àwọn ewé, àwọn plants wà. What the plants are for food and herbs. Ẹ jẹ́ kí n lo yẹn. They are for the healing of our body. Fún ìtọ́jú ara wa ni. But proper usage and identification òun ni issue táwọn èèyàn kì í mọ̀. Ọlọ́run jẹ́ ní àìsàn jẹjẹrẹ. Àwọn tó dẹ̀ ní Ọlọ́run á bá wa fún wọn ní mú wọn lára dá. Jẹjẹrẹ pé oríṣiríṣi. Jẹjẹrẹ ọyàn wà, jẹjẹrẹ prostate gland wà, jẹjẹrẹ ẹ̀jẹ̀ wà, jẹjẹrẹ ẹ̀dọ̀ wà, in fact kó tó di pé máa administer ẹ máa fihàn chemo gan. Wọ́n máa try láti wo jẹjẹrẹ ní ó ní àwọn ọ̀rọ̀ máa pè positive and negative, ìyẹn lọ fàáfàá díẹ̀. So wọ́n á try láti yẹ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wò kó tó di pé á bẹ̀rẹ̀ sí ní fún yàn. So jẹjẹrẹ tíyàn ní nípa ewé àti egbò náà, ó ní àwọn nǹkan kan tí irú jẹjẹrẹ tíyàn máa ní, tíyàn fi máa mọ nǹkan tíyàn máa tó administer. Bí jẹjẹrẹ ó ní àrùn jẹjẹrẹ kan, prostate cancer. One of the things téèyàn lè fi tackle ẹ̀, especially when it is prostate hyperplasia, prostate enlargement àti prostate yẹn jẹ́ organ kan, ó wà ní ṣé organ ni máa pè, kí ni mo lè lò fún báyìí, èròjà ara kan tó wà níbi inú ibi nǹkan ọmọkùnrin èèyàn. Ẹ̀pẹ́ nǹkan ọmọkùnrin wa rèé, okó dẹ̀ ní inú ẹ̀. Nǹkan kan wà bẹ́ẹ̀ tó ń pè ní prostate. Kí ni iṣẹ́ rẹ̀? Iṣẹ́ ẹ̀ ni wípé tí ó máa ń release, ó máa ń secrete fluid, ó máa ń release fluid. Mo ń wá ọ̀rọ̀ Yorùbá tí máa lò fún ni. Tí sperm bá ń bọ̀, fluid yẹn máa mix mọ́ sperm yẹn, so that tí ọkùnrin bá ti ejaculate tó bá release sínú obìnrin, sperm yẹn máa rí àyè láti rìn
torí so that the pH of the vagina or jẹ́rí vagina obìnrin tọ́lọ̀ ń ṣe ó ṣe débi pé intruder ò lè dédé wọlé bí àwọn kòkòrò ò lè dédé wọlé so àwọn kìíní yẹn wà bẹ́ẹ̀ bí gate máa tó máa bá kòkòrò jà tó fẹ́ wọlé so even tó bá rí spam gan wọ́n máa tún ṣe kí wọ́n máa bàjà so function kìíní yẹn ni kó máa release fluid yẹn then fluid yẹn pẹ̀lú the other one tó pè seminal fluid ó máa gbogbo ẹ máa jáde gbogbo wọn náà ló máa ń pè seminal fluid àdéhùn ọ̀dọ̀ tó bá jáde gbogbo ọ máa jáde ìyàtọ̀ wà láàrin spam gangan àti omi tí spam wà nínú ẹ̀ tí wọ́n bá dà gbogbo omi tó jáde yẹn kọ́ ni tó ń pè spam yẹn inú omi yẹn ló wà omi yẹn ló máa ń dà padà wá tẹ́ bá ti ṣe tán bá ẹ máa kọ́ akọ́ ṣọ̀nṣọ̀rọ̀ omi yẹn nìyẹn so these are these fluid so prostate yẹn máa ń mix pẹ̀lú spam yẹn á bo spam yẹn so that ó máa lè rí easy passage in the vagina so but àwọn kan lè ṣẹlẹ̀ tó máa jẹ́ kí prostate yẹn máa tóbi ju normal thing lọ tó yàn bá bójú tó ó lè padà wà cancerous ó lè padà ní jẹjẹrẹ so irú jẹjẹrẹ yẹn èèyàn lè lo èso pandoro ta sọ lẹ́ẹ̀kan tẹ mẹ́nubà yẹn tá a sọ fún nǹkan ọmọkùnrin lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni èèyàn lè lo irú èso pandoro yẹn ara sọ di lẹ́búlẹ́bú ó lè lò pẹ̀lú àsọfẹ́ ẹ̀jẹ̀ egbò àsọfẹ́ ẹ̀jẹ̀ aṣọ di lẹ́búlẹ́bú ọ̀rá máa lò díẹ̀díẹ̀ a máa jẹ́ kí kinní yẹn máa padà sípò a tún máa tọ́jú nǹkan ọmọ ọkùnrin yẹn a máa pa jẹjẹrẹ yẹn ẹlòmíà sọ pé kó lọ wá graviola ewé sharp soursop pé kó lò soursop lẹ́yìn soursop tí gbogbo èèyàn mọ̀ yẹn ó ní nǹkan táwọn pè ní sweet sop náà ìyẹn ò ṣe bẹ́ẹ̀ common so in fact soursop tẹ bá tí wọn bá fẹ́ lò fún prevention ó dáa gan jẹjẹrẹ kìí ṣe ibà so ọ lè tún lè ṣe ewé soursop àti ewé sweet sop yẹn ọ lè powder méjèèjì pọ̀ kó wá powder ẹ̀ mọ́ kí ni pàǹdọ̀rọ̀ yẹn kó máa lò fún irú jẹjẹrẹ bẹ́ẹ̀ yẹn jẹjẹrẹ ọyàn tí a pé túmọ̀ ni ó yẹ kó máa ń kọ́ yọ ṣe rí àwọn kankan wà tí yẹ pé kò ṣeé sọ sórí afẹ́fẹ́ nípa ìtọ́jú àwọn àìsàn kọ̀ọ̀kan kò ṣeé sọ sórí afẹ́fẹ́ because ó máa require kó ń tàn lọ ṣe àyẹ̀wò ẹni tó ń tọ́jú ara ẹ̀ lè máa lọ ṣe but ẹni tó jẹ́ ẹni tó máa tọ́jú ẹ̀ láìpẹ́ ó yá irú àyẹ̀wò báyìí ní kẹ́ lọ ṣe ẹ mú wá ẹ jẹ́ ká wò ó àti rí ó yẹ tún lọ ṣe irú àyẹ̀wò báyìí ẹ mú ẹ jẹ́ ká wò àti òkè nǹkan tẹ́ máa lò lélẹ̀ tó nípa jẹjẹrẹ yẹn àwọn kan wà tó jẹ́ wípé ó máa nílò àyẹ̀wò kó tó di pé yàn máa lè prescribe even medicinal plants fún tàn láti lò. kódà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká ti àtibẹ̀ yẹn bọ́ sí ibi àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ wípé ó máa ń wò wípé mùsèmùsè àwọn kò dààmú sétó bóyá nípa bíbá ìyàwó wọn lò ẹlòmíà ní bó sí tètè máa ń wájú ẹlòmíà ní nǹkan ọmọkùnrin ó tètè máa ń rẹ̀ mí ó tètè máa ń rẹ̀ nǹkan ọmọkùnrin mi nípa èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á lo oríṣiríṣi oògùn oríṣiríṣi àgbo láti lè jẹ́ kí wọ́n pẹ́ ju bí wọ́n ṣe máa ń pẹ́ lọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n tó padà máa ń kábàámọ̀ lórí ẹni ṣé kí ni ó máa ń fa èyí àti wípé ṣé àwọn kìíní ṣe wọn kí ń ṣiṣẹ́ ni àbí ṣé wọ́n ṣiṣẹ́ mọ́. ẹ ṣe gidi gan ṣe rí ara àwọn èròjà tí mo ti wo fídíò kan rí kí wọ́n sọ yìí pé kéèyàn wá ewé tábà kó wá ewé bomubomu ṣe rí tábà yẹn ọ̀rọ̀ jẹjẹrẹ ta sọ kẹ́yìn yẹn náà tábà èèyàn lè lò fún jẹjẹrẹ kan mi ìfẹ́ torí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n torí tábà òun gan ní ìpalára tó lè ṣe fún yàn tó bá pọ̀ jù lára torí ẹ̀ ní àwọn kankan wà tẹ́ pé kò yẹ kéèyàn máa sọ sí orí afẹ́fẹ́ ẹ jẹ́ kí n padà sórí ti àwọn ọkùnrin tó máa fẹ́ kọ́ lò pé okun wọn máa le nǹkan kan àwọn kìíní yẹn kọ́ ló máa jẹ́ kókó le ọkọ lè jẹ́ kó pẹ́ lórí obìnrin ni ó máa delay ejaculation bí kọ́ àwọn ẹ̀ma ayọ́kọ́ mú tábà àti bomubomu papọ̀ ẹni tó bá kọ́kọ́ lò tí ò bá lò rí ó lè knock ó lè ọkọ̀ sùn lọ orí lè ọkọ̀ fọwá òyì lè kọ ó lè ṣubú iṣẹ́ wá rí ibi tí kíní ìburú sí ṣe rí kídìní wa bẹ́ẹ̀ni
ó ní yẹ pé iṣẹ́ ó ń ṣẹ́ ìdọ̀tí ni. bẹ́ẹ̀ni. ó ní àwọn èròjà títí kan tó fẹ́ tó bí millions of it àwọn ní France tó pọ̀ gan nínú kídìnrín wa tó ń ṣe filtration job yẹn díẹ̀díẹ̀ àwọn kìíní yẹn lè ti máa bàjẹ́ ànímọ̀ ẹlòmíì ń lọ ó ti ní some acute kidney damage tí kò mọ̀ ó ti àwọn kìíní yẹn ti bàjẹ́ àwọn kìíní tó ń sẹ̀kọ́ yẹn ti bàjẹ́ bàjẹ́ tó máa lọ lóru combination báyìí sí now mo wá rí dosage ẹ máa wẹ́ lo ìlàjì kọ́ọ̀pù kan ẹ lo kọ́ọ̀pù kan. Number one, that thing is a serious hard drug ńlá ni kíní yẹn ẹ jọ̀ọ́ má bínú nǹkan tó mo fẹ́ sáré dá ẹ nílò hard drug ńlá òun ni pandoro àti bomubomu yẹn so by the time tí téèyàn bá lò àwọn kíní yẹn máa bẹ̀rẹ̀ sí ní pa ẹ̀yà ara àgàgà kídìnì àti liver méjèèjì yẹn a máa pa bẹ́ẹ̀ ni a máa bàjẹ́. Tobacco ewé tábà is hard drug but there are other mild things bí àkókò ògbéra kí ló fà á tó kò fi gbéra. òun ló yẹ ká kọ́kọ́ tiẹ̀ ká kọ́kọ́ wò psychological issue lè fà á ẹ̀sà bẹ́ẹ̀ bá jẹ́yàn lówó tó bá ń sìn yín bóbìnrin bá dúró síbẹ̀ kí ló lè má gbéra. torí ibi tí ìrònú wà psychology yẹn tí yes tó bá dẹ̀ ti ń pẹ́ ju even tí wọ́n bá ti ń wọ depression torí pé nǹkan kan tó ti ṣe okó ò ní gbéra ìtọ̀ ṣúgà máa ń fa kókó má gbéra ẹni tó nítọ̀ ṣúgà tó tún lọ combine tobacco mọ́ ikú ti dé nìyẹn so a lot of factors máa ń fà á tí ò fi ń gbéra that's what should be that's all one should first of all look into before considering medication oríṣiríṣi oògùn wà tí yàn lè lò even over the counter tẹ́pọ̀ àwọn míì gan máa ń yọ́tà mi ń sọ̀rọ̀ tramadol mi ń sọ̀rọ̀ hard drug o àwọn viagras and the likes now but tó bá wí ká try láti lo àwọn nǹkan tẹ́ pé kò ní pààyàn lára tí okó dẹ̀ máa ṣe nǹkan ọmọkùnrin yẹn máa ṣe àwọn kankan wà àwọn èròjà kan wà tó jẹ́ wípé àti bá jẹ́yàn ní ìtọ̀ ṣúgà ni o àti oní depression ni o ó máa ṣiṣẹ́ fún bí èròjà kan àwọn egbògi kan wà tó ń pè ní tanko bẹ́ẹ̀ ní ẹyẹ kan wà tó ń pè ní dan Cameroon mo máa fẹ́ dárúkọ mẹ́ta ẹyẹ kan wà tó ń pè ní ti gbàgbé orúkọ ẹ̀ sorry please ilé iṣẹ́ mo orí náà mo ti ń sọ gbogbo àwọn ìwé pé báyìí mo ha gbọ̀nyìn let me pick gbọ̀nyìn too ẹ̀kọ́ àtọ́ ń pè ní gbọ̀nyìn fans a ní ẹ̀kọ́ tó ń pè ní àpáta a ní aka all these stuffs I'm talking about àwọn nǹkan tó ń ṣiṣẹ́ fún nǹkan ọmọkùnrin kò ní ìpalára kò lè pààyàn lára you understand because ọmọ bí gbọ̀nyìn yẹn ìyẹn máa ti ń regulate blood sugar lára so tó bá tiẹ̀ wá jẹ́ pé sugar tó pọ̀ jù ló fà ó máa le ẹlòmíràn máa tiẹ̀ máa fi àwọn ọmọ oníkíyàn tó máa ń pè ní àìdántọrọ yes àìdántọrọ kò ń ṣe àìdán elépo ni tó máa ń pè pẹrẹkẹsẹ tó máa ń ṣe yẹn no àìdántọrọ lélẹ̀ fún bíi pé jẹ̀dí àbí nǹkan kan wọ́n tún máa ń fi àwọn orin pupa àwọn pákò náà máa ń pè yàn kàdúgbò pákò náà ni wọ́n máa ń fi ṣe torí ọ̀pá ẹ̀yìn you understand so àwọn kan tí mo list ilẹ̀ yìí bọ̀ ní side effect tó dẹ̀ máa jẹ́ wípé ọkùnrin á gbìyànjú níwọ̀nba tiẹ̀ kí ní à ń le fúnra rẹ̀ á dẹ̀ gbìyànjú níwọ̀nba tiẹ̀ ṣùgbọ́n tá a bá ti wá ń lọ mí ìfẹ́ dárúkọ àwọn kankan in fact mo rí post kan tó pé tí wọ́n bá lo èso wèrèpè pé ó máa jẹ́ kí nǹkan ọmọkùnrin tóbi èso wèrè ẹ̀ pé ó máa jẹ́ kí nǹkan ọmọkùnrin le ó ní L-dopa but kò lè really sustain ẹ̀ let me not go there for now but ó ń gbìyànjú tiẹ̀ ó lè ran àwọn àtọ̀ àti nǹkan kan lọ́wọ́ but kò ń ṣe pé kí tọ́wáyé kó lé ní kó dúró I don't know if you understand what I'm saying kó dúró okay it's beyond it's beyond what velvet seed wants to do àjẹ tó bá jẹ́ pé psychological issue ló fà á wíńtàn tí ń wọ depression èso wèrè pé dágán torí ó máa release joy hormone ṣẹ́rẹ̀ mọ̀ tí inú èèyàn bá dùn tó bá rí opposite sex ara ẹ̀ máa yá gágá àtọkùnrin àtobìnrin that should even take me to ọ̀rọ̀ èso wèrè pé tọ́wí kò èèyàn lè lò fún pé kéèyàn máa lò fún contraceptive ìfètò sọmọ bíbí mo rí fídíò yẹn náà pé ẹni tí ó bá fẹ́ bímọ
I'm not trying to discredit anybody, please. I'm not trying to discredit, and nobody is an island of knowledge. However, information should be well passed. I'm not trying to discredit anybody. Me try láti bá video anybody àbí láti wá counter anybody. Tó pé tó bá lo èso wèrèpè kan, èèyàn ní lóyún fún ọdún kan. Tó bá lo èso wèrèpè méjì, èèyàn lóyún fún ọdún mi. Tó bá lo 5 pé kò tiẹ̀ wá ní lóyún mọ́. Mo rí fídíò ẹ̀. Tàbí èso lára. Èso lára tàbí èso làpá. So ẹ jẹ́ n sáré lọ lórí èso wèrèpè yẹn. Ṣé rí èso wèrèpè? Ẹ jẹ́ sọ process oyún níní. Tí sperm àtọkùnrin bá da, bẹ́ẹ̀ni, tó bá ti súnmọ́ obìnrin máa ń ní táìmù kan tó máa ń pè ní ovulatory phase. Táìmù yẹn ẹyin tó wà ní orí ovary wọn máa wà released into the fallopian tube. Our dose fallopian tube yẹn will be awaiting fertilization. Tí ọkùnrin bá ti release sperm yẹn máa lọ síbi tí kìíní yẹn wà, á dẹ̀ bá ń bẹ̀, á dẹ̀ lóyún. You understand? Á dẹ̀ padà wá implant sínú uterus. Now, kìíní kan wà tí tóbìnrin lè ní tí ò ní jẹ́ kí oyún, oríṣiríṣi nǹkan ló lè fa from fallopian tube to lot of hormonal issues. But one of the hormonal issues ni anovulation, àìṣe ovulation yẹn. Ṣẹ́rí cervical mucus obìnrin máa ń change, obìnrin yẹn ọkùnrin yẹn lè má lè understand. Cervical mucus obìnrin máa ń change, omi tó máa ń wá lára obìnrin ó máa ń change as they increase in their cycle. So tó bá ti ń di pé ó ti ń di oníkàtà, ẹyẹ kan máa ń jáde bí ekun mú báyìí lójú ara wọn. Ó ṣòye pé táìmù tó wà yẹn, táìmù ó ti ń súnmọ́ ovulation wọn, ọ wà ní ovulation. Àsìkò ìgbà tí wọ́n lè lóyún. Wọ́n lè lóyún, ẹ ṣé sà. In fact, àwọn obìnrin mi tó bá wà observant, wọ́n máa ń ní ovulation pain. Tí ẹ̀gẹ̀ bá wà release, wọ́n máa ń ní ẹyin tá à ń sọ iná kan pé báyọ̀ tó bí ẹyin adìẹ kan kékeré náà ni o. But wọ́n máa ń ní ovulation pain fún bí 24 hours. Pain, wọ́n máa ń ní minor cramp dúró ovulation yẹn. Táìmù yẹn tọkùnrin bá súnmọ́ wọn, oyún máa dé. Oyún máa dé ní táìmù yẹn. Now that is ovulation. Àìsàn kan wá lè wà tá a máa ń pè ní anovulation, pé ẹyin yẹn ò wà release. Irú àwọn yẹn ní ilé ìwòsàn ó lè fún ọ níbi clomid and all that things to induce ovulation. Ṣùgbọ́n ní alternative medicine, àwọn kankan mìíràn wà téèyàn lè lò tó dẹ̀ máa induce ovulation. One of it is èso wèrèpè yẹn. Èso wèrèpè ní L-dopa, jẹ́ pé tóbìnrin bá lò ó máa still inú ẹ̀ máa dùn yẹn ní. Ó tún ní agbára láti stimulate follicle stimulating hormone láti produce, jẹ́ kó produce follicle stimulating hormone. Tí ẹ pé wá jẹ́ kí ẹyin ṣe sórí ovary, tó má dẹ̀ jẹ́ pé quality egg tó kó máa release ẹyin yẹn. Ó tún lè push LH náà, ó lè stimulate LH. Now, tí àwọn kinní méjèèjì yẹn tí èso wèrèpè bá fún ara ní kinní méjèèjì yẹn, ovulation máa ṣẹlẹ̀, obìnrin máa lóyún. What induces ovulation should not counter fertility. I don't know if you understand what I'm saying. It cannot act as contraceptive. So nǹkan tó bá jẹ́ kí èèyàn rí oyún ní kò yẹ kó ṣiṣẹ́ pé àìróyún ní ẹ ṣe. Now, in fact, ó tún ní àṣẹ ọmọ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé omi ń jáde ní ọyàn láì bímọ. Velvet seed takes good care of prolactin. It treats prolactin, and even hyprolactin treats hyprolactin rather. Hyprolactin is also a cause of anovulation, no ovulation. Also, kẹ́rí kìíní tó máa ń jẹ́ kára èèyàn gbọ̀n, Parkinson disease, àwọn tó bá ń ṣe kọ́lọ̀mbà fún wọn níwòsàn. Velvet seed ó wà fún management of Parkinson disease. Tó bá wájú obìnrin ló ṣe tí ò tí ṣe to understand. So a lot of things. Velvet seed àwọn kan bẹ́ẹ̀ yẹn. Velvet seed is good for mood. Náà bí mo sọ lẹ́ẹ̀kan tó bá ní depression, even àwọn tó bá ní ìfúnpá gíga, tó bá lò tó bá ń lò, ẹni ò ríbi tí ó ti dá ọmọ bíbí dúró àbí ó ṣiṣẹ́ fún ìfètò sí ọmọ bíbí rárá o, mi ò rí. Ẹ jẹ́ ká padà sórí èso láà. Ẹlòmíà wí àwọn lo èso láà pé àwọn òròyìn ní, ẹlòmíà wọ́n lè sọ pé àtàwọn tẹ̀ wá ń lò yẹn gangan láwọn ti gbọ́ lóyún wá dé. Kọ́sọ̀ kan mo fẹ́ bèrè, ṣé ọmọ ẹ̀kọ́ máa èso láà náà tún lóròrú tó ti extract? Bẹ́ẹ̀ni. Àwọn míì máa ń lo òróró yẹn fún ìtọ́jú. Tí a máa yọ ń ṣe ìgbàtọ́ dẹ̀ ń lo yẹn náà, ó máa tún lóyún. So some of these things are not, mi sọ pé wọ́n ṣòro, but are not totally true.
You understand? So we should not just jump on trends. Ó jẹ́ ká ṣe due research and practicalize ẹ̀ kó tó dé gbà lè àfẹ́ pé irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ ní ìmọ̀tẹ́ bá níbèrè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lórí ìfètòsọ́mọ bíbí yẹn. Ẹni tó wá fẹ́ fi ètò sọ́mọ bíbí tí ò dẹ̀ fẹ́ lo àwọn ìlànà òyìnbó torí ẹlòmíì wà wọ́n ní tó bá gba títa pátá wọ́n máa tóbi bẹ́ẹ̀. Ǹjẹ́ ọ̀nà wà tí a lè gbà ní ìlànà ti ìbílẹ̀ láti fi lè fètò sọ́mọ bíbí? Ó pọ̀ gan, ó pọ̀ gidi gan, tó lọ gidi gan táwọn èèyàn lè lò fún ìfètòsọ́mọ bíbí, ṣùgbọ́n olóyìnbó ti ṣe ní rọrùn. Rọ́bà ìdáàbòbò wà, ẹ jẹ́ kó lọ lo rọ́bà ìdáàbòbò. Ṣùgbọ́n wọ́n ní pé ìyẹn náà pé èmi wà tó jẹ́ pé ó máa ń já, ó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí náà nǹkan tí wọ́n fẹ́ náà ni yóò tó máa padà ṣẹlẹ̀. ọkùnrin yẹn náà sì lè lo withdrawal method, ṣe ti understand, but ó wà, in fact àwọn èmi wà tó jẹ́ ó wà gidi gan. Ṣé mo pé ó ní ewé kan tí wọ́n fi máa ń mọ̀ tóbìnrin bá lóyún nílẹ̀ Yorùbá? Báyọ̀ lọ jẹ́wé yẹn wá, tó bá sì já wá ó yá gbó, tó ń bá lára ara máa yún. A máa ń pe ara àwọn ewé yẹn òtúrẹ́ orí tó máa ń lò pọ̀ gan, ara ẹ̀ ní ewé ìtìpọ́n ńlá. Ìtìpọ́n ńlá? Ìtìpọ́n ńlá, bẹ́ẹ̀ ni. Ok, ìtìpọ́n ọlá. Bẹ́ẹ̀ ni ewé yẹn ó common, ó máa ń. Ṣé kò ń ṣe ewé tó máa ń dàbí ẹ̀fọ́ báyìí? Bí ẹ̀fọ́. Ó máa ń ní pupa rẹ́súrẹ́sú díẹ̀ mọ́. Mi ìfẹ́ torí tender shoot, mi ìfẹ́ àwọn tender shoot tẹ̀lé máa ń ní, so mi ìfẹ́ describe ẹ̀, bọ̀ ìtìpọ́n ńlá. Torí ó ní fọ́nrán kan tí mo ti rí bẹ́ẹ̀ yẹn tán ní pé kí obìnrin yẹn kó máa gbo ewé yẹn tó bá ti yá ara bẹ̀rẹ̀ sí ni wọ́n ní ó lè má jẹ́ ìtìpọ́n ńlá nìkan lọ lò, wọ́n máa ń lo àwọn ewé mi náà, bọ̀ ìtìpọ́n ńlá wà. Kẹrí ìtìpọ́n ńlá yẹn èèyàn lè fi ṣe ìfètòsọ́mọ bíbí, ṣùgbọ́n ọ̀nà tó bá dé wà scientifically proven. Ẹ̀fọ́ náà la ṣe lè explain pé yàn ń gbowó torí pé lóyún ara wa yún. Ṣé ti rí pé ẹ ti understand? So àwọn kankan wà pé so things like that èmi like láti sọ̀rọ̀ much lórí ẹ̀, but it's not as if nípa ẹ pé ètìpọ́n ńlá ṣe fi fètò sọ́mọ bíbí gan ẹlòmíì gan máa ń sọ pé wọ́n máa kọ gbó òrùka mọ́ ewé kan wá dẹ̀ fi sọ́wọ́ á dẹ̀ fètò sọ́mọ bíbí nípa alternative medicine. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí pé nǹkan burúkú àbí ọ́ pé ọ̀rọ̀ èmi sí no just natural like that, but ẹ jẹ́ kó lo rọ́bà dáàbò, ẹ kó lo withdrawal method. So tèmi lè sọ. Tọ́ ẹ̀yin yẹn wá ṣe ti gbọ́, ẹ̀yin máa wá ìwàkúwà kiri. Nǹkan tí tẹ́bà dẹ́lù tó jẹ́ pé ó máa padà mú ìpalára wá kí ẹ yàgò fún. Nǹkan tó dáa jù láti ṣe wọ́n ẹ lo rọ́bà ìdáàbòbò tàbí kí ẹ máa fàáyọ kẹ́yìn náà ìgbà tí orí yín bá ń wú kẹ́yìn tè mọ́ pé tọ̀ ọmọ tó bá ń bọ̀. Àwọn èròjà aṣọ ọmọ ti wọ́n o, ìtẹ́ẹ̀dì ọmọ náà ó ti gbówó lérí lọ́jà, kẹ́ẹ̀jẹ́ kó rí mọ́ wálé. Tọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìtọ̀ ṣúgà, ìyẹn tí àwọn òyìnbó ń pè ní diabetes, ṣé ọ̀nà àbáyọ wà fún ní ìlànà ti ìbílẹ̀ bí? Ẹ ṣe gidi gan. Ní alákọ̀ọ́kọ́ àwọn olóyìnbó náà ní ọ̀nà tí wọ́n ń lò láti fi tọ́jú ìtọ̀ ṣúgà. Ọ̀nà àbáyọ náà dẹ̀ wà gan tó pọ̀ nípa ti ìbílẹ̀. Oríṣiríṣi fọ́nrán láwọn èèyàn ti ṣe. Ẹlòmíì gan sọ pé kéèyàn fi ewé bomubomu sẹ́sẹ̀ tó bá fẹ́ sùn kó wọ socks sí, pé kó ṣe fún oṣù mẹ́ta, pé lẹ́yìn oṣù mẹ́ta ìtọ̀ ṣúgà yẹn máa ti lọ yányán. Ní ewé bomubomu tí wọ́n fi mú táwọn Fúlàní fi máa ń ṣe wàrà. Wàrà, bẹ́ẹ̀ ni, giant milkweed ni orúkọ òyìnbó ẹ̀. Ṣé rí ewé bomu ìtọ̀ ṣúgà, àwọn kankan wà tí mi kàn fẹ́ are very careful pẹ̀lú. Ẹni tí ó bá dánrẹ́ wò, tí ó bá padà lọ ṣe àyẹ̀wò oṣù mẹ́ta yẹn tó pé kọ́lọ́jọ́ má ti yẹ ti understand ìtọ̀ ṣúgà is a serious matter tí ẹ kéèyàn fi mú ṣeré, but ìwòsàn wà fún. However,
kí ni process ìtọ̀ ṣúgà yẹn gan, báwo ni a ṣe mọ̀ pé ìtọ̀ ṣúgà rèé o, kí ló ń ṣẹlẹ̀ lágọ̀ ara tá fi ń pè ní ìtọ̀ ṣúgà. àwọn kan tí ẹ ká kọ́kọ́ mọ̀ nìyẹn pé ó ti ní ìtọ̀ ṣúgà, ó ya ẹlòmíì kan wí lọ fi bí ẹ̀gbò ewúro kó máa mú. now nǹkan tí à ń pè ní ìtọ̀ ṣúgà ni tí gbogbo èèyàn bá jẹun, àtẹ̀mí àtẹ̀yìn àtẹ̀yìn tó ní ìtọ̀ ṣúgà àtẹ̀yìn tó ní ìtọ̀ ṣúgà tó bá jẹun, àgàgà bíi tá bá jẹ bíi gàrí, ẹ̀bà, ìrẹsì, iṣu, you understand, àwọn kíní ẹ̀ máa pè starch ní carbohydrate ni, wọ́n máa break down láti di glucose, so wọ́n máa di ṣúgà lára wa, inú ẹ̀jẹ̀ ló máa wà. ẹ̀yà ara wa ní kíní kan tá à ń pè ní pancreas, tó bá wá ti rí á wá sọ pé ó yá insulin jáde lọ kó gbogbo ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ yẹn lọ máa kó sáwọn ibì kan kó store ẹ̀, so á kó nínú ẹ̀, ó máa múnú ẹ̀, ó máa fi ṣe energy tara nílò lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn. ṣẹ́rí insulin yẹn jẹ́ ká pè é pé èmi ni insulin, mo wá ti kó àwọn ṣúgà yẹn, mo fẹ́ kó wọ inú yàrá yìí àti inú yàrá kejì, máa wá lọ sẹ́nu ọ̀nà, máa ti kó wọn dá kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ sílẹ̀kùn mo fẹ́ kó kíní síbẹ̀, insulin yẹn wá dà síbẹ̀. liver pẹ̀lú àwọn cells yẹn tó ń gba àwọn stored glucose yẹn as glycogen. muscle náà pẹ̀lú àwọn muscles, tẹ́ bá rẹ̀ tó bá ń jẹ fùfú dáadáa tó ń jẹ starch páàkì gidi, ẹ máa rí pé ó máa yes good tí metabolism ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa, wọ́n máa ń store àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ìyẹn fún normal body for everybody. tẹ́ bá ṣe jẹun báyìí tí ṣúgà bá ti ṣe that's the process. pancreas releases insulin takes it and store it for energy. so tẹ́ bá ti wá jẹun, kí ni àwọn tẹ́ ẹ̀ bá láàrin pé ẹ̀pẹ́ ti jẹun láàárọ̀, ẹ wá pé ó tún dalẹ́ kí n tó jẹun, láàrin àárọ̀ àtàlẹ́ yẹn ẹ máa ti use energy. àwọn energy tó ti store yẹn ló máa wà released fún yín láti tún fi ní okun. tẹ́ bá ń ṣiṣẹ́ níbi iṣẹ́, tẹ́ bá ń ṣiṣẹ́ báyìí lórí oko àbí kòkòrò ẹ̀rọ oko, ó lè rẹ̀yàn, àwọn jẹ́ sinmi díẹ̀, time tí wọ́n fi ń sinmi yẹn body á tún release àwọn kinní yẹn padà, then fún a normal person, in fact ìgbà míì tá bá ń sùn gan energy lè ti tán, ẹ pé a máa ti ṣe mọ̀ ká tó sùn yẹn àti ṣe àwọn iṣẹ́ kan, àwọn stored energy yẹn ló máa wà release so that èèyàn ní ojú oorun bọ́ sójú ikú out of low sugar. kí ló wá ń ṣẹlẹ̀ sí àwọn tó nítọ̀ ṣúgà? bákan méjì, èmi wà à ń pè ní type 1 diabetes, èmi wà à ń pè ní type 2 diabetes. type 1 diabetes yìí wọ́n produce pancreas yẹn ó ń ṣiṣẹ́ is of 2 types, type 1 tó wá pé méjì, eléyìí lè máa produce insulin tíntínní kékeré tíntínní tẹ́wọ́ kò tiẹ̀ ṣe nǹkan kan. type 2 type 1 again tó tún jẹ́ apá kejì, èmi ò tiẹ̀ produce mọ́ rárá àti so béèyàn bá jẹun báyìí gbogbo kíní yẹn ìwọ inú ẹ̀jẹ̀ ló wà, ó kàn bá ń bẹ̀. irú àwọn yẹn ní ilé ìwòsàn wọ́n lè fún ọ lábẹ́rẹ́ insulin, atrapid, insulanted, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn á fún ọ ní àwọn abẹ́rẹ́ yẹn, mistrap 30, so wọ́n ṣáà máa fún ọ bẹ́ẹ̀ ṣá láti fi máa manage as a kind of supplement insulin. ìṣùkọ́ tó kọ̀ máa ń pọ̀ jù bẹ́ẹ̀ ni pé gbẹ̀mí tíyàn bá lórí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè tún rí àti ẹ pé ṣúgà máa tún over drop lára, lẹ́yìn ọba rí báyìí sovereign láti manage ẹ̀ ó lè gbàbẹ̀ dákú. ìdí nìyẹn tí wọ́n fi máa sọ fẹ́ lómi ní ilé ìwòsàn pé lọ mú mineral, bẹ́ẹ̀ ni tó bá ó ti lójú ààrẹ tó bá ṣe ààrẹ lómi lè máa gbọ́n báyìí, a máa làágùn, a máa ṣẹ́ làágùn, tó bá ti mu mineral ó máa balance. irú yẹn ò ń ṣe diet, yẹn ò ń ṣe pé ẹ wá lọ jẹ mineral àbí sáré po gàrí sómi sáré rọ mú gbùdùgbùdù. so irú ìyẹn type 1. fún type 2 ó ń produce ẹ̀, ó lè produce ẹ̀ tí ẹ pé type 2 náà pé méjì, ó produce ẹ̀ ju type 1 tó ń produce tíntínní yẹn lọ, but production yẹn ò pé. type 2 yẹn náà apá kejì ẹ̀ ni pé ó tiẹ̀ ń produce ẹ̀ o, ṣùgbọ́n ara àwọn ibi tó jẹ́ kó sí àwọn kìíní ẹ̀gùn ò respond,
tó bá ti wí ẹ bá lọ kó àbúwọ̀ tí ẹ̀ ní respond àwọn organ cells yẹn ò ní respond sí. So these are the two types of diabetes tani tó wá ṣe explain. Now tá bá fẹ́ fúnyàn ní nǹkan tó máa lò nípa ti ìbílẹ̀ ó jẹ́ ká kọ́ mọ bó ṣe ń ṣe àti nǹkan tó ń ṣe understand. Àkó tó di pé a lọ sínú nǹkan tí èèyàn lè lò tí ṣúgà yẹn tó wọ̀ bá manage ẹ̀ dáadáa. Ṣé mo pé mo sọ lẹ́ẹ̀kan yìí pé kídìnì wa ó máa ń filter ó máa ń ṣẹ́ ìdọ̀tí ni. Kídìnì wa máa wá sense pé now this is it gbogbo ẹ̀jẹ̀ tá wà nínú ara wa yìí ó máa gba kídìnì kọjá láti lọ ṣẹ́. Kídìnì àwọn tó dọ̀tí yẹn ó máa bá a pass ẹ̀ wá bí ìtọ̀ a máa pass ẹ̀ as waste. Ẹ̀jẹ̀ tó bá clean tó máa padà sínú àgọ́ ara kìíní yẹn ṣáà ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ every hour ó ń lọ bẹ́ẹ̀. So now ibo ni mò ń lọ ni wípé tí kídìnì náà bá ti wá sense pé ṣúgà pọ̀ nínú ara ó máa fẹ́ ṣẹ́ ṣúgà yẹn a fẹ́ ṣẹ́ ṣúgà yẹn tó bá ṣe ń ṣẹ́ ṣúgà yẹn ó máa jẹ́ kíyàn máa tọ̀ ní gbogbo gbà ó máa tó bá fẹ́ ṣẹ́ ṣúgà á ṣẹ́ mọ́ omi ara náà ni á ṣẹ́ á fà á lọ sí bladder sódà ẹ máa tọ̀ èèyàn á lọ tọ̀ á tún ṣe dí á tún pa ṣúgà yìí pọ̀ á tún fà á ló fi ń jẹ́ kíyàn máa tọ̀ ṣúkẹ́ṣúkẹ́ pé ó nítọ̀ ṣúgà kidney tó láti filtrate ẹ̀ by force tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ṣé mọ̀ pé bó ṣe ń tọ̀ yẹn omi ara náà reduce ni ẹ wá máa rí pé dehydration máa ṣẹlẹ̀ ní skin ẹ̀ ní àgọ́ ara ẹ̀ dehydration ẹni tó ti ṣe yọ̀myọ̀m tẹ́lẹ̀ a máa gbá a máa dúdú skin ẹ̀ máa dúdú dehydration gan skin ẹ̀ ò ní smooth. Awọ ara ẹ̀ á máa gbẹ. Awọ ara ẹ̀ á máa gbẹ ṣé gbẹ mí gan ó lè tún máa dúdú àbí kí ló ń ṣẹlẹ̀ dún àwọn oògùn kan náà wà tí èèyàn bá ń lò tó máa tún jẹ́ kára èèyàn ké torí management náà ó máa tún èèyàn máa ní láti ṣe lose some weight ṣùgbọ́n ìtọ̀ yẹn gangan omi ara wa máa gbẹ tí yẹn bá tómi ara gan bá ń gbẹ ẹ̀fọ́rí á tún setting dehydration but ẹ jẹ́ ká kó lórí yẹn kí lèèyàn ó lè lò ká kọ́ mọ̀ wípé ẹni tó bá ti ní type 1 tó jẹ́ type 1 ló lò kí ni yóò produce mọ́ rárá àti rárá. Àwọn èròjà tí wọ́n bá máa fún àti type 1 àti type 2 àwọn èròjà tó ní insulin nínú ni ẹ jẹ́ kí n correct notion kan pé nǹkan korò kò mí ní pé ó máa ṣiṣẹ́ ìtọ̀ ṣúgà. Pé nǹkan korò ayé ìgbà kan kó tó di táwọn èèyàn tẹ̀ ń sọ ṣe ṣe nǹkan tó fi ń tọ́jú ṣúgà tẹ́lẹ̀ òróró màálù ni wọ́n á bù sínú ọtí òróró màálù yẹn ni onítọ̀ máa mu láti fi tọ́jú ìtọ̀ ṣúgà ṣé rí ọtí yẹn gangan àrùn gidi ló tún ṣe fún ẹni tó nítọ̀ ṣúgà a very serious harm ló ń ṣe fún àti ẹ̀ ló ń ṣe fún kidney ẹ̀ ibi tí ìtọ̀ ṣúgà burú sí ó máa ń fa rọpárọsẹ̀ ibi tí ìtọ̀ ṣúgà burú sí ó máa ń fa àrùn rọpárọsẹ̀ fún ènìyàn. So ibo ni mò ń lọ ni wípé nǹkan korò kọ́ ló fi ń tọ́jú ìtọ̀ ṣúgà ṣùgbọ́n nǹkan tó ní nǹkan tá à ń wá nínú tó lè jẹ́ kí insulin jáde kí pancreas produce insulin or kó lè jẹ́ kí insulin resistance wà corrected torí ó ní kankan tá à ń pè ní insulin resistance náà pé let me not still go far on that let me just quickly come down to remedy ẹ jẹ́ n lọ sí nǹkan tá a lè sáré lò oríṣiríṣi nǹkan nìyẹn lè lò láti fi tọ́jú ìtọ̀ ṣúgà nígbà kan tí dókítà kan jáde lecturer pé àwọn lo the pod of abèrè páàdì abèrè fáwọn lò tó dẹ̀ ṣiṣẹ́ nítòótọ́ páàdì abèrè da láti fi máa yín tí ò tí gbó láti fi máa manage ìtọ̀ ṣúgà in fact àwọn tó gbó gan ṣùgbọ́n àlòjù abèrè máa ń fọ́yàn lójú. Yes, I'm just being straight here. Ìgbà mi náà máa wí kọ́ lọ àbẹ̀rẹ̀ sínú omi àgbọn kọ́ máa mú omi àgbọn tẹ́yìn bá mu omi àgbọn ṣé kìí dùn? Ó máa ń dùn. Endpoint omi àgbọn náà ṣúgà ni endpoint omi àgbọn ṣúgà ni so there are some things that I need láti weigh but abèrè da gbogbo ẹ̀ náà kọ́ ló ń ṣiṣẹ́ fún un. Ẹ yẹ kí n sá bí àwọn èròjà kan wà àwọn àgbo kan wà àbí plant kan wà tí
dùn tí ò korò tó dẹ̀ ń ṣiṣẹ́ ṣúgà bíi egbò àtòrìn ó ń ṣiṣẹ́ ó lè normalize ṣúgà lára kó dẹ̀ manage pancreas dáadáa bí egbò àsọfẹ́ jẹ́ ó ní agbára àti ṣiṣẹ́ iṣẹ́ ṣúgà egbò kan báyìí wà tó fi máa ń treat ibà wọ́n pè ní egbò ẹ̀gbẹ̀sì ó máa ń ṣe iṣẹ́ ṣúgà ní àgọ́ ara oríṣiríṣi ó depend lórí severity onítàn àti tí body wọn ṣe respond sí nǹkan sí there are a lot of things a whole lot andrographis paniculata kings of bitters ó ń ṣiṣẹ́ ìtọ̀ ṣúgà efinrin a máa ṣiṣẹ́ ìtọ̀ ṣúgà efinrin a máa ṣiṣẹ́ ìtọ̀ ṣúgà loofah sponge ewé ó ní kọ̀ọ̀kan báyìí kọ̀ọ̀kan yẹn ó máa ń dàbí kùkúmbà báyìí. Kànkàn àbáláyé. Kọ̀ọ̀kan àbáláyé ló máa ń kàbí ẹ ṣe gbọ́rọ̀ báyìí. Tó máa ń rí gbọ́rọ̀ tó náà. Ó ní sídìí ṣẹ́rẹ́ṣẹ́rẹ́ kan. Ó máa ń ìtàkùn ló máa ń so. Ló máa ń so ewé ẹ̀ máa ń dàbí. Wọ́n fi máa ń wẹ̀ ní. Bẹ́ẹ̀ni ewé ẹ̀ máa ń dàbí ewé ìtàgìrì. Bẹ́ẹ̀ni. Ó máa ń lè so dúdú kan ṣẹ́rẹ́sì dúdú yẹn gan is very good láti fi treat staphylococcus. Èso dúdú inú ẹ̀ yes. So ewé yẹn dá fún treatment of ìtọ̀ ṣúgà àti fún ìfúnpá gíga. In fact ewé yẹn gan lè drop sugar gbogbo àwọn kíní kẹ̀lẹ̀ lè wọ́ ọkọ̀ ibẹ̀ ni mo la apart from kings of bitter andrographis paniculata ní nǹkan tí mo sàtàwọn àbèrè so wọ́ ọkọ̀ so èèyàn dẹ̀ lè tún mú àwọn kíní ọ lè dá sí in isolation ọ tún lè mú bíi 2-3 papọ̀ láti fi sí láti fi tó máa sí láti fi tọ́jú ìtọ̀ ṣúgà tó dẹ̀ máa ṣiṣẹ́ dáadáa the treatment ìtọ́jú ìtọ̀ ṣúgà kò pín sí líìsì tí mo dárúkọ yìí ó lọ fàáfàá gan but ṣé àwọn kìíní ta fẹ́ lò ṣé ó ní nǹkan tí in fact ẹ mọ ọparun bẹ́ẹ̀ni ọparun ewé ọparun dáa fún ìtọ̀ ṣúgà láti máa fún ìtọ́jú ìtọ̀ ṣúgà in fact ó tún máa ń boost immune fáwọn tó bá ní viral disease ọ lè lò ó dáa gan fún ìtọ́jú ara wọn a lot of things almost around us even physical apparatus ewé ìpín sandpaper tó fi máa ń bò the pot ó dáa fún ìtọ̀ ṣúgà yẹn náà dáa fún staphylococcus but a lè kọ́ àwọn kìíní pọ̀ káàrọ̀ sí wọn ẹ jẹ́ kí n kọ́ ra mú list kan lẹ̀ fún ìtọ́jú ìtọ̀ ṣúgà àti pé yàn ní type 1 àbí kó ní type 2 ẹ lè wá egbò ìbẹ́pẹ kọ́ wá ẹgbẹ̀sì bẹ́ẹ̀ ni egbò ẹgbẹ̀sì kọ́ wá kings of bitters ẹ kọ́ fi aloe vera díẹ̀ sí aloe vera náà dáa fún ìtọ̀ ṣúgà ó tiẹ̀ dáa fún liver protection kọ́ fi aloe vera sí kọ́ fi egbò àsọfẹ́ ẹ̀jẹ̀ díẹ̀ àti egbò àtòrìn díẹ̀ sí kọ́ wá sí kọ́ sí lágbo kọ́ wá mu síbí 4 lẹ́yìn oúnjẹ láàárọ̀ àti lálẹ́ kọ́ mọ́nítọ̀ ṣúgà wọn tó bá rí wípé ó kò drop ẹ̀ bọ́ ṣe fẹ́ kọ́ lo ṣọ́ọ̀tì kan láàárọ̀ àtàlẹ́ kọ́ má lò ju ṣọ́ọ̀tì kan lọ pẹ̀lú ògo Ọlọ́run ṣúgà wọn máa ṣe bọ́ọ̀tì kọ́ máa mọ́nítọ̀ ẹ̀ wọ́n máa padà wá dúpẹ́ nípa ìtọ̀ ṣúgà rẹ̀ however náà kọ́ máa wash oúnjẹ wọn oúnjẹ ṣe kókó ẹni tó bá nítọ̀ ṣúgà kó má jẹ̀bà mọ́ kó fẹ́ bá lẹ̀ oníkan tó fẹ́ bá ṣe kó ìfùfú lẹ̀ àkọ́ṣà àwọn oúnjẹ wọ́n máa jẹ ráìsì jù wọ́n bá mo ní saying kan when you cannot undo what has been done you have to love yourself and understand it and live by it so that you don't live any of your moments in regret ẹ lè undo ẹgbà kámú ẹgbà kẹ́dẹ̀ẹ́bẹ̀ nǹkan tó bá wí kẹ́ ṣe you will live normal ajẹ́bó ṣe jẹ́. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kí a tó kúrò lórí ìtọ̀ ṣúgà yẹn ẹ mẹ́nu bà pé bí èèyàn bá bí ìtọ̀ ṣúgà tó bá ti wà ní àgọ́ ara ó ṣeéṣe kéèyàn máa tọ̀ léraléra ṣùgbọ́n ó ní ẹnìkan tí mo mọ̀ tó jẹ́ wípé ó máa ń tọ̀ léraléra ìgbà míì láàrin wákàtí 24 ó lè tọ̀ bí ìgbà 15 tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí ìgbà míì ó lè kéré sí ìgbà 10 ṣùgbọ́n ẹni yìí ó ti lọ sí ilé ìwòsàn láìmọye ìgbà kódà kò kí ń ṣe ilé ìwòsàn ẹyọkan wọ́n ṣe àyẹ̀wò oríṣiríṣi fún àyẹ̀wò ìtọ̀ ṣúgà àyẹ̀wò pé bóyá ó kó ààrùn ìyẹn bí infection àyẹ̀wò bí prostate tẹ ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn ó ṣe gbogbo ẹ̀ wọ́n rí kò lẹ́rọ̀ kan ṣá wọ́n ní kò ní àìsàn kankan ó dẹ̀ ń tọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dẹ̀ tó ti lo oríṣiríṣi oògùn tí wọ́n fún nílé ìwòsàn tí kò dáwọ́ dúró
ẹ ṣé kí ni ó lè fa èyí àti pé ṣé ọ̀nà àbáyọ wà. ẹ ṣé gan nínú àwọn àyẹ̀wò tí onítọ̀hún ṣe yẹn ó jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kídìnrín wọn náà ẹ béèrè lọ́wọ́ onítọ̀hún tí wọ́n bá ní ìfúnpá gíga ìyẹn náà lè fà á ẹ béèrè tó bá ń lo oògùn ìfúnpá gíga àwọn ìfúnpá gíga kan wà tó máa ń jẹ́ kíyàn tọ̀ so that wọ́n máa fi treat edema jẹ́ ara wíwú pé omi ń sá sára kàkà kó jáde ó ń dúró sára so ẹ béèrè. lórí ẹni yẹn náà gbogbo ẹ̀ pátápátá gbogbo nǹkan tẹ́ sọ yìí pátápátá ni wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀ ní ilé ìwòsàn tó lè yẹ pé wọ́n ní ṣáká ní ara ẹ̀dá. ṣe rí ẹ bá yẹ pé mo rí onítàn tí mo sọ pé kọ́ ṣàwọn test kan èèyàn kì í believe lórí ẹlòmíà wíyà gbogbo test láti ṣe but tó bá tún go through history àwọn test tó bá ti ṣe o tí mo bá rí màá tún lè advise pé ok ẹ ṣe irú nǹkan báyìí in fact ṣe rí bladder ẹlòmíì ilé ìgbétọ̀ ilé títọ̀ dúró sí tẹlòmíì ó lè ti rẹ̀ nípa ẹlòmíì ó lè jẹ́ alẹ́ ẹlòmíì lè lo alẹ́ ṣe máa àwọn oríṣiríṣi alẹ́ tó ń ṣe mọ́tí ṣe gbogbo ẹ̀ ẹlòmíì lè lò tó jẹ́ pé nǹkan tó máa disturb ẹ̀ nìyẹn ó máa wá jẹ́ kí ilé ìgbétọ̀ kó rẹ ibẹ̀ yẹn so ó máa ṣiṣẹ́ every time ló máa fẹ́ máa dàtọ̀nù á máa gbàtà á máa dàtọ̀nù ẹ̀tọ́ ní time tí ẹ kó dúró bí ẹ̀dẹ̀ ṣọ́ ẹ̀pọ̀ onítọ̀hún ti ṣe àyẹ̀wò kídìnrín wọn dáadáa ẹ jẹ́ kó ṣe renal function test kó ṣe abdominal scan kó onítọ̀hún ṣe urine culture kó onítọ̀hún ṣe urine culture ẹ kọ́kọ́ ṣe mẹ́ta iná kó onítọ̀hún tún fasting blood sugar run kó tún fasting blood sugar run àti random blood sugar tó bá ti kọ́kọ́ ṣàwọn yẹn náà ẹ jẹ́ kí n rí test yẹn onítọ̀hún lè send ẹ̀ sí personally àwọn egbògi wà téèyàn lè lò láti fi dárò àwọn nǹkan bẹ́ẹ̀ dúró ṣùgbọ́n one needs to understand the root cause before treatment so yẹn àwọn root cause ẹ̀ kó tó di pé yẹn máa wá continue láti máa tọ́jú onítọ̀hún. Mo níyàn kan náà recently tó pè mí ṣáànà àbọ̀jọ́ tó wíyà báyìí àti nípa ìtọ̀ ṣúkẹ́ṣúkẹ́ yẹn ni ìgbẹ́mí gan stress máa ń fà á so máa wí òkè kọ́ lọ ṣe àwọn ọ̀dà tí wọ́n ti lọ ṣe wọ̀ nítọ̀ ṣúgà mo rí kọ́ lọ ṣe àwọn test mi so that tó bá ti ṣe àwọn test yẹn tó bá send result yẹn sí mi àwa mọ ìgbésẹ̀ téèyàn máa gbé lẹ́yìn ìgbà yẹn ẹ ṣe lọ. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ wá dúpẹ́ odò ìmọ̀ yín kò ní í gbẹ ẹ jẹ́ ká tẹ̀síwájú èélà ìyẹn nǹkan oṣù obìnrin ó ní àwọn obìnrin kan tó jẹ́ pé wọn kì í ṣe nǹkan oṣù tó jẹ́ pé ẹ̀jẹ̀ kì í jáde ní ojú ara wọn tó jẹ́ pé ẹlòmíì ibi ìkánná ló ti máa ń ṣe tàbí àtẹ́lẹwọ́ tàbí ibòmíràn ṣá ṣé àìsàn ni eléyìí ni àbí kì í ṣe àìsàn ó kàn wà bẹ́ẹ̀ torí a gbọ́ wípé àwọn míì wípé ó máa ń dí àwọn ẹlòmíì lọ́wọ́ ní ọjọ́ nígbà tí wọ́n bá báyá tán bá dàgbà tàbí tó báyá tán bá fẹ́ bí ọmọ báwo ni eléyìí ṣe jẹ́ àti wípé ṣé ọ̀nà àbáyọ wà. ẹ ṣe gidi gan ṣe rí àìrí nǹkan oṣù pín sí oríṣiríṣi ọ̀nà máa fẹ́ dáhùn títí yẹn àti àwọn other ones náà a máa ń pè ní àìrí nǹkan oṣù pé nǹkan oṣù ò jáde ṣẹ́yìn lẹ́ẹ̀kan náà mo máa ń gbọ́ dáadáa pé nǹkan oṣù ò jáde is called amenorrhea wọn ò rí nǹkan oṣù wọn so oríṣiríṣi nǹkan máa ń fà á but nǹkan ẹlẹ́kìnní tó lè fà á tó bá tètè ṣe èèyàn hormone máa ń fà á hormonal issues máa ń fà á PCOS polycystic ovarian syndrome is still under hormonal issues ó máa ń fà á tó jẹ́ wípé ibi ṣẹ́rí nǹkan oṣù ó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin cycle obìnrin reproductive cycle so tí ẹyin ta sọ lẹ́yìn nǹkan yẹn tó bá wà release tá bá ti let me not go back to that side let me just clearly address it. Number one, hormone
máa ń fà. Number 2, other diseases bíi fibroid máa ń fà. Even infection máa ń fà. Mo ti léèyàn kan tó jẹ́ wípé nǹkan tó fa tiwọn is stenosis of the cervix. Ṣẹ́rí àbáwọlé ilé ara obìnrin. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Àbáwọlé ilé ara obìnrin tí okó ọkùnrin máa wọ̀ lélẹ̀. Ó máa wọ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Ní ẹnu ọ̀nà bíbá yìí, a tún ní ilẹ̀kùn kan ní bíbá. A pè ilẹ̀kùn yẹn ní cervix. Ó máa níwò roboto kínkínní. Ó máa ìwò roboto. So lẹ́yìn ilẹ̀kùn yẹn nínú la máa wá padà pàdé ilé ọmọ. Inú ilé ọmọ ẹgbẹ́ báyìí la ní fallopian tube. Àwọn yẹn ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Then fallopian tube yẹn lọ open sẹ́nu ovary méjèèjì, bọ́ ibẹ̀ kọ́ là ń lọ. Ṣé rí ní bíbá yẹn cervix yìí, ilẹ̀kùn yìí, ìgbẹ̀mí ó máa ń tì pátápátá. Wọ́n máa pè ní stenosis of the cervix. Ṣé rí pé ẹ̀jẹ̀ obìnrin ò ní gbàbẹ̀ kọjá. Wọ́n tètè mọ̀ àbí tó bá fẹ́ ṣe HSG. Lọ́ máa wá rí pé ibi báyìí ó dí o, kò sí ọ̀nà níbẹ̀. So irú ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣe, the first test tó máa wí kó ṣe òun ni hormonal profile, hormonal profile test tó máa ṣe nìyẹn. Test nǹkan tí mo kà àti assay àti profile nǹkan kan náà ni. Test oyún tó máa ṣe nìyẹn. Tó bá wá ṣe test yẹn, tó máa wá check. Tó bá wá ń ṣe látara ibẹ̀, ayé kó ṣe, in fact tó bá yẹn ṣe test yẹn gan, ayé kó ṣe abdominal scan, abdominopelvic scan, kó ṣe pelvic scan, kó wo gbogbo ibi ilé ọmọ ẹ̀. Wá yẹ̀ wò pé okay, ṣé kò mọ̀ pé ìjú máa ń fa ẹlòmíràn níjú kékeré báyìí nǹkan ọmọ ṣe máa cyst. So wá wò ṣé kò ṣe nǹkan tí ó fà á nìyẹn. And nǹkan tó máa yẹ kéèyàn worry ni pé tí kò bá tí pé láti bí 35 years upward. Torí ẹlòmíì láti 35 ó máa ní nǹkan tá à ń pè ní early menopause. Láti ọmọ ọdún márùndínlógójì. Bẹ́ẹ̀ ni a ti ní, in fact ẹlòmíì ní gan láti before 35. Nígbà tó jẹ́ pé ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń gbádùn sí lọ́lé ọkọ ni. So early menopause máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ kẹ́lẹ́ alẹ́ tó wà 50 tó ṣì ń ṣe, ẹlòmíì tó wà 50 tó ṣì ń ṣe, àti ẹni tó wà 50 tó ń ṣe. So torí ẹ̀ lọ́wọ́ àfihàn pé ẹni tó bá ti kọjá ọ̀rọ̀ àwọn méjì bẹ́ẹ̀ yẹn kọ́ tètè múra sọ̀rọ̀. So menopause lè happen. But ẹni tó bá jẹ́ pé they are still within reproductive age, tí nǹkan bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ sí, so wọ́n lè recommend àwọn test bẹ́ẹ̀ yẹn. However, ó tún láwọn kankan náà tí ẹ pọ́ máa ń ṣe, ṣùgbọ́n torí pé ó ní káwọn bílálà díẹ̀ nínú, máa ń wà very careful láti drop ẹ̀. It's common. In fact, eléyìí ṣe pé bá jẹ́ intercon school, grandfather mi gan ló kọ̀ọ̀kan mi gbà yẹn, akéré gan. Wọ́n máa ń pè ní àṣẹ obìnrin, táṣẹ obìnrin ò bá jáde àbí tó bá dúdú. Wọ́n wá sọ ń gbà yẹn. And funny enough, it works. Ó ṣiṣẹ́ gidi gan. Now àwọn èròjà tí èèyàn lè lò fún ewé lábẹ́lábẹ́. Ewé àti èso lábẹ́lábẹ́. Pòròpórò tí mo sọ lẹ́ẹ̀kan, pòròpórò ká bàbà. Egbò rúwọ. Now àwọn kankan wà bẹ́ẹ̀. Okay, let me just go. Ewé lábẹ́lábẹ́, pòròpórò ká bàbà, egbò rúwọ, ìkódẹ, káwọn bílálà díẹ̀, ó sùn. Am I done with it? Then egbò sínú àlàtà, ẹ má bínú ẹjọ́, máa rántí. Egbò àsùnwọ̀n ìbílẹ̀. Yes, egbò àsùnwọ̀n. So wá kó gbogbo ẹ̀ pọ̀, wá sí káwọn bílálà yẹn kó jẹ́ díẹ̀ ni, wá sí kọ́ máa mú half glass of àárọ̀ àtàlẹ́, ọ̀dẹ̀ lè powder, ó máa pọ́n náà ni, wá bù sínú ògì, wá mu ṣíbí kan lẹ́ẹ̀kan lójúmọ́, ó ti tán, ó dẹ̀ máa correct. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin ará ilé, ṣé ẹ̀ ń dé ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ òun ni a ti ń kọ́ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí. Mo dẹ̀ lérò wípé ẹ ti mú nǹkan kan tàbí nǹkan méjì nínú àwọn àlàyé tí olùwòsàn tí wọ́n ti ń ṣe fún wa. Ẹ jẹ́ kí a wo bí ẹyọ kan tàbí méjì sí kí a fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀. Ààrùn HIV, ààrùn kò gbóògùn. Ó ní fọ́nrán kan tí mo wò láìpẹ́ ní orí ayélujára. Ẹnìyẹn ní wípé àwọn tọ́jú ẹni tó ní ààrùn kò gbóògùn yìí, ìyẹn HIV.
pé ó sì lọ pátápátá ṣùgbọ́n ìyẹn kan tá máa ń gbọ́ ni wípé àrùn yìí pé kò sí ọ̀nà àbáyọ fún lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí pé kò sí ọ̀nà àbáyọ rárá àti rárá nípa ìṣègùn òyìnbó àbí ṣé HIV ní ọ̀nà àbáyọ tó jẹ́ pé AIDS òun ni kò ní ọ̀nà àbáyọ ni àbí ṣé méjèèjì ló ní ọ̀nà àbáyọ nípa ti ìlànà ìbílẹ̀. ẹ ṣe gidi gan. ayé kí n sáré ṣe àlàyé kan lórí. àwa pẹ̀lú. ṣe rí ọlọ́run ní jẹ́ ká ní o àwọn tó bá dẹ̀ nínú ọlọ́run mọ́ wọn lára dá. ṣe. ẹni tó sọ pé àwọn ó gbé èèyàn mọ́ yánná jẹ́mọ̀ síbẹ̀ àdébẹ̀ àdẹ̀mọ́ egbògi tó lò. èmi náà ti rí àwọn fọ́nrán kan tó sọ pé ẹ lọ pé ẹni tó bá ní jẹ́mọ̀ tó ríṣẹ́ tí à ń ṣe táwọn àwọn fọ́nrán yẹn bá jáde lómi àṣẹlẹ̀ sí wa pé ǹjẹ́ tòótọ́ ni fọ́nrán yìí torí ẹ̀yin máa ń ṣe ìwádìí nípa àwọn ewé àti egbò yìí ǹjẹ́ òótọ́ ni fọ́nrán yìí ǹjẹ́ nǹkan kan wọ́n máa wá validation kan tó lọ try ẹ̀. so ẹlòmíràn wí kọ́ lọ já ewé làpá pé fóṣù mẹ́ta ni kọ́ fi lò ó pé tó bá lo ewé làpá yẹn fóṣù mẹ́ta yìí pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n yẹn tó jẹ́ àrùn kògbóògùn yẹn pé ó máa lọ pé kọ́kọ́ máa lò pé kọ́ máa gbó kọ́ máa mu gíláàsì kan àárọ̀ àti alẹ́ fóṣù mẹ́ta. ṣe rí nǹkan yẹn kan wà nípa HIV nílé ìwòsàn oògùn tó fi ń manage ẹ̀ wà oògùn tí wọ́n fi ń manage ẹ̀ ó wà in fact ní ìmọ̀ tó bá ti ń fowó gbà ń sìn tó bá lọ sí àtúwá center ọ̀fẹ́ ló máa ń fáwọn èèyàn ìwà mọ̀ sí yìí o ló máa ń fọ pé ẹ bá dẹ̀ rí ọ máa lò débi pé wọ́n nílé their CD4 becomes undetectable wọ́n nílé transmit ẹ̀ sẹ́lòmíì ẹlòmíì ò lè contract ẹlòmíì lè kó láti ara wọn wọ́n ẹlòmíì lè kó ìyẹn wà so oògùn yẹn ti wà nílé ìwòsàn ayẹlẹ́ni tó ní tí yẹ pé oògùn yẹn ń lò tó dẹ̀ wà òkè. However nípa pé kí ṣẹ́mu àwọn kan wà tẹ́ pa ní láti very careful láti sọ ẹ̀ṣẹ̀ nípa pé kí a tọ́jú irú èèyàn báyìí ní ìlànà ìbílẹ̀ torí mi ìfẹ́ go far nínú ọ̀rọ̀ HIV àti oní AIDS dé torí àwọn míì wà tí wọ́n live pẹ̀lú ẹ̀ and so that it does not affect them or ṣe to understand mentally. Àwọn topics kan wà tẹ́ pé táwọn èèyàn bá ń sọ we need to carefully deposit it. However, we also need to create awareness. Àrùn HIV ò ń ṣe àrùn tí kò gba oògùn lọ títí bẹ́ẹ̀ ni as said. Ìtọ́jú wà fún nífò nílànà òyìnbó ìtọ́jú wà fún bẹ́ẹ̀ ni ìtọ́jú wà fún tí ẹ pé ìtọ́jú wà fún mi ìfẹ́ dárúkọ oògùn yẹn torí ẹlòmíì lè lọ máa rà á ní kátàbá nínú fọ́nrán ìní wọ́n ti rìbọ̀ ìtọ́jú wà fún. Even gan nílànà ìbílẹ̀ ìtọ́jú wà fún ṣùgbọ́n nǹkan tèmi lè sọ fún yín ni wípé ìtọ́jú yẹn máa wà débi pé onítàn ara ẹ̀ máa dángájíá kò ní lè korun ẹlòmíì ṣùgbọ́n kò ń ṣe wípé yánnayànna ló máa lọ lára. I have nothing to lose telling you the truth but kai tẹ́bá even this, just like the medical stuff tẹ́bá rí ẹ nílé mọ̀ pé nǹkan kan ṣe. I don't know if you understand mo ti rí èèyàn kan tó jẹ́ wípé nígbà tí à ń ṣe àwọn research táwọn máa lọ ìlú sí ìlú ọlọ́kadà tó gbé mi nígbà kan láàbí 2017 tó gbé mi ó sọ fún mi pé òun ní àrùn HIV pé bí ọ̀fà ló fi ṣe fóun. ọ̀fà ó dẹ̀ bá òun yí pé pásítọ̀ kan ní church kan lóńdó ló ti gbàdúrà fóun tó dẹ̀ tọ́jú títàdà òun fi yá kóun dẹ̀ padà òun bí àrùn HIV yẹn mọ́. So ó wá ń bèèrè lọ́wọ́ tí wọ́n pé ṣé kíní yìí nígbà tó máa yẹ 2020 ìwúmọ̀ kan bá a ṣiṣẹ́ ibo ni ìwúmọ̀ yẹn sọ fún ẹ pé níbi tóun ti wá ọ wọ́n máa ń sọ kíní yẹn síyàn bí ọfà ṣeré ni. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé èèyàn tún yàtọ̀ sí bẹ́ẹ̀ ó yàtọ̀ sí pé èèyàn bẹ́ẹ̀ ẹ ti understand nǹkan tí mo ń sọ so àtọ̀fà o àti kíní o Ọlọ́run jẹ́ kí kankan ṣe wá o Ọlọ́run jẹ́ kí kankan ṣe wá. So now
now àwọn ewé kan wà téèyàn lè lò tó máa mo dárúkọ ewé ọparun lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ ni pé even àwọn tó bá ní virus pé tó bá ní viral disease wọ́n lè lò téèyàn bá ọ̀rá mo serious gan eléyìí tí ẹ̀ ń ṣe pé yàbá àbí kí wọ́n fi no it's a very serious matter in fact kí n tó lè sọ gan mo ń try that very careful téèyàn bá mú ewé ọparun yẹn máa tún dárúkọ ewé kan mọ́. Now, I'm not giving a curative medicine, but kọ́ lọ try ẹ̀ kọ́ máa lògùn wọn o nìyẹn kọ́ máa lògùn wọn o kọ́ wá lọ lo ewé àtòrìn ìwé àtòrí lọ́pọ̀lọpọ̀ kọ́ gbọ́n lọ́pọ̀lọpọ̀ kọ́ ṣe mọ́ ewé bambú yẹn kọ́ máa lò pẹ̀lú ògo Ọlọ́run wọ́n máa rí wípé ìlera máa dé mi ìwé kọ́kọ́ oògùn òyìnbó wọn lẹ̀ o ọ̀kọ́ máa lò ìlera a máa bá àgọ́ ara pẹ̀lú ògo Ọlọ́run. It's a very serious one. It's a very 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 serious on a normal day gan kò jẹ́ kí n but I need to educate you pé you cannot just take a particular plant and without going for follow up or check up or they tell you also pé totally neglect your yẹn pé yẹn ti kúrò nínú wípé bá jẹ́ sọ síyàn kan wá fi àdúrà yọ ṣe ti understand kò sí nǹkan tàdúrà ò lè ṣe o and èèyàn wà limited sí that's what I'm saying knowledge tí èmi àtàwọn tíìmù wa ní ṣe mọ̀ pé ibì kan náà ni a limit ló wà limit ẹ̀wọ̀n èmi ló ti ṣe research lọ síwájú sí àwọn ewé kan àyẹ pé táà báyìí làwa ṣe lè lò ẹlòmíì àti wọn bọ́ ṣe lè lò ní apá báyìí bẹ́ẹ̀ ni àbámọ́dá òdúndún ẹlòmíì àwí àìrórun sùn ìfúnpá gíga ló ń lò fún ẹlòmíì àmà lò fọ́gbẹ́ ẹnu òdúndún ẹlòmíì àmà lò fún hepatomegaly ẹ̀dọ̀ tó bá tóbi ju normal size lọ ẹlòmíì à lò fún so ṣẹ́mọ̀ even ìbẹ́pẹ ẹlòmíì à lò fún malaria àti máa lò fún ẹ̀dọ̀ tó bá gbogbo àwọn kìíní yẹn ló ní so ibi tí wọ́n bá ní mọ̀dé ni kó sọ dé kó dẹ̀ má discredit any other person ẹ ṣe gan. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká fi oyún ìju kí a fi káàdì ẹ̀ lẹ̀ oyún ìju ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún torí ọ̀dà pé ẹ ti sọ̀rọ̀ nípa ẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan. ok ṣe rí oyún ìju máa ń ní let me just go straight ó ní size a máa rí èmi tó máa kéré bíi 3 cm èmi 5 cm so tó bá ti ń di pé oyún ìju ń wọ 7 cm èmi tó bá ti wá máa wí ṣe máa lọ ṣe iṣẹ́ abẹ ṣe understand but tẹ bá rí pé ẹ fẹ́ lo alternative medicine bí àgbo kò ń ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa jáde o díẹ̀díẹ̀ in fact let me not say more than that but ó wà ẹlẹ́yìn kò sáré drop àwọn bíi méjì kan táwọn èèyàn lè tó yìn ju ọba jù báyìí bíi 3 cm to 4-5 cm lọ wọ́n lè try ẹ̀ àwọn èròjà kan wà tí mi lè filẹ̀ because torí process ẹ̀ yes some of the processes are burning process so it requires burning so it's stressful there can be mistakes so one should not go but àwọn kan tó easy ó ní olú kan tó máa ń yọ lára igi tígi bá ti wólulẹ̀ báyìí àkọ́kọ́ wá bíi brown á ṣùgbùdù bíi pọpọ́ọ̀fù sára igi báyìí tó bá ti pẹ́ tó bá ka àwa dúdú wọ́n máa ń pè ní olú ìjú ló máa ń pè jẹ́ rí olú yẹn èèyàn á gẹ̀ẹ́tẹ̀ wọ́n á gẹ̀ẹ́tì èpo igi iyeyè bẹ́ẹ̀ ni wọ́n á gẹ̀ẹ́tì èpo igi pandoro ṣe rí iyeyè fúnra rẹ̀ ní antitumoral properties in fact medicinal benefit iyeyè pọ̀ gan wọ́n ń lò fún pé ẹ̀jẹ̀ ń pọ̀ ju obìnrin bímọ ẹ̀jẹ̀ ò tètè dá tẹ́ bá observe tí ẹran bá bímọ tó bá ṣe bímọ tán àwọn tó bá mọ̀ ń pa ẹran dáadáa iyeyè ló máa jù fún kó jẹ in fact tí iyeyè bá wà láàrin fúnra rẹ̀ máa wà á lọ jẹ ṣẹ́ẹ̀jẹ̀ tó ń dà yẹn máa lè dá so iyeyè èpo igi iyeyè
èpo igi pandoro, ẹrù this normal ẹrù tó pọ̀ èèyàn káwọn bílálà díẹ̀ ẹ ká wá fi bàrà díẹ̀ sí kí bàrà yẹn má pọ̀ ìtorí ìgbẹ́ yìí ní yíyà bàrà díẹ̀ just a little kọ́ wá sí ẹlòmíì lè fi omi ògì sí in fact omi ògì is the best kọ́ sí kọ́ bọ àdín díẹ̀ sí kọ́ wá máa mú olú ìjù wà very important mi bá fi yèrè sí ṣùgbọ́n yèrè wọn gan but ó máa ṣiṣẹ́ kọ́ jẹ́ kí ẹrù yẹn pọ̀ ẹrù alámọ̀ ẹrù póríṣi méjì wà ní ẹrù àwọ̀ká èyí tí síìdì yẹn wà nù ẹ̀ tí kóró ẹ̀ wà nù ẹ̀ alẹ́rù alámọ̀ so kọ́ mix gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ sí kọ́ mu ìlàjì gáàsì kan lẹ́ẹ̀kan lójúmọ́ fẹ́ràn tó bá ní oyún ìjù ẹjọ́ káwọn bí in fact báyà káwọn yẹn ṣe yọ ni kọ́ má fi káwọn sí because ẹlòmíì máa overṣe just a little káwọn bí lálà and I believe pé tó bá ṣe ọmọ àní ìwòsàn remedy kan ní remedy pọ̀ lóríṣiríṣi fún ìjú o but ìyẹn nìkan ó wà okay remedy èmi egbò sídàkúta egbò ìṣọ́kùtù ìṣọ́kìtì okay ìṣọ́kìtì lẹ́yìn mọ̀ sí alright so mo fẹ́ nǹkan tẹ́ ẹ pè ní mo fẹ́. okay ìṣọ́kùtù. ìṣọ́kùtù. bẹ́ẹ̀ ni èmi máa ń pè ní ẹ̀ṣọ́kùtù bọ̀ ìṣọ́kùtù lèmi mọ̀ sígbà tí mò ń dàgbà bọ̀ sídàkúta egbò ẹ̀ ọ máa ń sè é tó bá sè kìkì ẹ̀ nìkan wọ́n ara máa mú ó ní antitumoral properties lára one of the burnings tí ẹ̀pọ̀ máa ń ṣe tobacco wà ń bẹ̀ tábà wà ń bẹ̀ but burning process ni lóyún àkókò sọ fún mi nígbà yẹn pé tábà ní antitumoral properties lára in fact ó ní anti-cancer properties ó tiẹ̀ ṣiṣẹ́ gan ìyẹn ṣiṣẹ́ gan wọ́n máa ń dará òun yẹn sínú omi ọsàn máa mú but kò ń ṣe nǹkan tí wọ́n lè sọ so ayélujára because people they can do the wrong thing. So it takes proper in fact ẹni tó wà ní tó ti ń ṣe gan kò easy láti ṣe ká máa ṣe ń tọ́ sọ fún lójú afẹ́fẹ́ láti lọ ṣe so that is that nípa ọ̀rọ̀ ní ìjù. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún òye tí ẹ ti fi yé wa àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí ẹ ti fi hàn wá ẹ ṣe ahun pẹ̀lú ìmọ̀ yín Olódùmarè á túbọ̀ máa gbé yín sókè ibi tí ẹ mọ̀dé ẹ tún mọ̀ jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ tí ó ti parí ni wọ́n máa gbé wá sí ọ̀dọ̀ yín ṣùgbọ́n kí a tó lọ màá fẹ́ kí ẹ gba àwa tí àwọn tí wọ́n ń wò wá láti ilé tí wọ́n ń gbọ́ nǹkan tí a ti sọ tí wọ́n sì wò wá ní ìmọ̀ràn nípa bí a ṣe lè lo tewétegbò kò wá kí n ṣe àwọn tó ń gbọ́ nìkan àti àwọn tí ó fi ń ṣe ìtọ́jú fún àwọn èèyàn náà ẹ bá wa gba gbogbo wa ní ìmọ̀ràn lápapọ̀. ẹ ṣe gidi gan gbogbo nǹkan tọ́lọ́run dá fún wa dáradára ni fún lílo ara wa tí ẹ pé tá a bá dẹ̀ lò ó máa ṣiṣẹ́ ẹni tó ń ṣe úgú nínú ilé ẹ̀ ẹ̀fọ́ úgú ẹni tó ń ṣe ẹ̀fọ́ ewúro ẹni tó ń ṣe ẹ̀fọ́ efinrin fún ọbẹ̀ gbogbo ẹ̀ àgbo náà ni àmú ó kọ̀ ní bá ṣe ń mú ni nǹkan tí mo fẹ́ sọ fún wa ni wípé ká mọ dosage ẹjọ́ kí ni dosage ní Yorùbá ìwọ̀n sí tá máa lò torí wípé òun ló máa ń jẹ́ kí ó dàbí pé àwọn tó ń ṣe kíní àwọn tó ń lo àgbo pé wọ́n ọmọ ohun tó ń ṣe kọ́ ká mọ dosage tá máa lò ọ̀ tá máa administer fún ènìyàn nǹkan tẹ́ bá ṣe àgbo tẹ́ bá ẹ lọ try ẹ̀ kẹ́ lo ṣíbí kan ṣíbí méjì ó máa fún yín ní effect tí half glass cup tẹ́ sọ yẹn tó máa fún yín so ìmọ̀ràn mi fún wa ni wípé ká má ṣe iyèméjì ká dẹ̀ tó treat anybody ká tó treat ara wa ká rí wípé a ṣe àyẹ̀wò fíní tá bá dẹ̀ ti ṣe àyẹ̀wò èyí tó bá rú wa lójú ká béèrè lọ́wọ́ àwọn tó tún ní mọ̀ nípa ẹ̀ ká dẹ̀ fi tọ́jú ara wa. Using medicinal plant to treat oneself is something very wonderful. However, dosage is one of the issues that people have been encountering and which has been damaging their body system. Ó kọ́ dàbí pé ká lọ lo paracetamol ni ká wá fún wa ní sachet kan paracetamol ká wá kó gbogbo paracetamol yẹn ká wá da gbogbo ẹ̀ mú nígbà tàbí ká lo méjì báwo ló máa ṣe rí ọ̀kọ́ fún antibiotics bíi ciprotab ká wá wí ká lo ẹyẹ kan láàárọ̀ ẹyẹ kan lálẹ́ ká wá mú gbogbo sachet yẹn ká dà á jẹ bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tẹ́ bá bu àgbo kọ́ọ̀pù kan tá a rọ mu kíní ciprotab yẹn tá a dà jẹ yẹn á land wá sí hospital àgbo yẹn náà tá a mú bẹ́ẹ̀ yẹn á padà land wá sí hospital ni so ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan and you will really enjoy using medicinal plant. I've been using medicinal plant to treat myself and I know that so many people out there have been using it and mo dẹ̀ nígbàgbọ́ wípé
tẹ́ bá ṣe ń lò ní bó ṣe jẹ́ kẹ́ lò ẹ máa rí ìwòsàn. Ẹ ṣé gidi. tọ́ ẹ̀yin èèyàn wa nílé lóko lájọ àtìlẹ́yìn òdì a ní rí jù báyìí lọ fún ti tọ̀tẹ̀ yìí. Ẹ jẹ́ ká tún máa bára wa pàdé ní ìgbà mìíràn. Orúkọ mi ò yí padà, tó lọ pé Ayọ̀délé Ìdòkú náà ni orúkọ mi. Ìkànnì wa náà ni ìkànnì ojúlówó Yorùbá. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.